kán fáwọn lọ́ba díẹ̀díẹ̀ làwọn bàbá yẹn ń rí o ẹ mọ̀ pé ọ̀tẹ̀ yìí yàtọ̀ sí ìgbà tí bàbá Adéran kú ọ̀tẹ̀ yìí yàtọ̀ sí ìgbà tí bàbá wa ikú bàbá yèyé kábíyèsí aláṣẹ kejì òrìṣà ẹ mọ̀ yìí pé ọ̀tẹ̀ yìí yàtọ̀ èmi sọ fún wọn yín pé kẹ́ ẹ fún wa lọ́ba jẹ́jẹ́ ó dìgbà tó bá di wàhálà àwọn ìran kan ní ká máa bẹ gómìnà èmi ò tí ì rè pé mo ní nǹkan kan tí mo lè fi bẹ gómìnà lásìkò yìí mi lérò pé ó ti happen pé mo lè bẹ gómìnà kankan lásìkò yìí ìdí tí mo dẹ̀ fi sọ bẹ́ẹ̀ ni pé gómìnà ò ní ẹ̀tọ́ kankan láti bá wa dá sọ̀rọ̀ Ọ̀yọ́ bẹ́ẹ̀ ni àwọn kan ń sọ wọ́n ní Ifá náà fi ń mọ́ba lọ́yọ̀ọ́ bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ dẹ̀ tún kọ́ máa máa continue máa máa fi àwọn èyí tí mo ti sọ náà kún ọ̀rọ̀ kẹ́ lè mọ̀ yí pé kò sí nǹkan kan tó ń lọ lókè tílẹ̀ ò gbà ṣé ẹ fẹ́ gbọ́ àwọn bàbá yín ò tí ì rẹ́dì láti tún Ọ̀yọ́ gbogbo ẹnu ni mo fi sọ. àsì wọn ò tí ì rẹ́dì o àwọn Ọ̀yọ́ Mèsì pé ibi tó bá wu àwọn làwọn máa fà á dé àní gbà fún yín mo fi ọ̀hún búra ẹ̀yin bàbá yìí ẹ jẹ́ kó di oṣù tó ń bọ̀ ẹ jẹ́ kó di oṣù tó ń bọ̀ Àgbàkin ní igbákejì Ọ̀yọ́ Mèsì tí bàbá wa Baṣọ̀run dẹ̀ jẹ́ olórí àmọ́ bàbá Baṣọ̀run àtàgbàkin ni mo máa ń rí bá sọ̀rọ̀ gẹ́gẹ́ bí ojúlówó ọmọ gẹ́gẹ́ bí àwa tá a fẹ́ kí ìlú wa da àwa máa jókòó sílùú òyìnbó àdẹ̀mọ́ tó ń lọ ń lé àwa jókòó sílùú òyìnbó Ògúnbánú mo rí ẹ general secretary ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ nìyẹn mo rí ẹ bàbá mi kò ní bàjẹ́ àwa jókòó sílùú òyìnbó gbogbo tó dẹ̀ ń lọ nílùú bàbá ńlá bàbá wa làwa mọ̀ Yusuf Sọ́líù mo rí wọn náà ẹ bá mi ṣí ẹ̀bẹ̀ yín wọlé ẹ má wò kẹ ẹ ṣí ẹ kẹ like kẹ love ẹ otherwise wọ́n máa flag ẹ o àwọn ọ̀tá ọmọ Ọ̀yọ́ tí wọn ò fẹ́ ká ṣe show àwọn náà flag mi jẹta ẹ rí pé mò ń jáde léraléra kì í ṣe pé mo ò níṣẹ́ o bọ̀ ọ̀rọ̀ ìlú bàbá mi ó ká mi lára àwọn brọ́dà mi àwọn àbúrò mi àwọn ẹ̀gbọ́n mi tó wà níbí wọ́n mọ̀ pé mo níṣẹ́ ìyá mi tẹ́ ẹ bá jọmọ Ọ̀yọ́ tẹ́ ẹ bá ti wo kíní ẹ bá fi máa ránṣẹ́ sáwọn bàbá ẹ kó máa gbọ́n lára ẹ ń baṣẹ́ jẹ́ ni lélẹ́ni wọ́n ti tún lọ ṣe mítìn lọ́dọ̀ àgbà wọ́n ní mi parọ́ kó wá bá mi fà á èmi ti tún gbọ́ o kódà kó tutù wọ́n ní ìyàwó kan mo rí ẹ lẹ́kọ̀ọ́ bẹ̀sí mi náà ọlọ́wàjẹ́ bàbá mi Yusuf Sọ́líù mo rí ẹ Àbẹ̀kẹ́ mo rí ẹ Habib ẹ bá mi ṣe ẹ lẹ́ni wọ́n ní ìyàwó kan tí mi ní dárúkọ tẹ́ẹ̀dẹ̀ mọ̀ ìyá wa kan àkànjọ pé èmi mo rí ẹ tí mi ní dárúkọ lẹ́ni tí mò ń bá yín sọ̀rọ̀ tá a wà ní aago mélòó a wà láago 9 ẹ love and like kíní wọ́n máa flag ẹ tí bá ti gbẹ́nu lé ọ̀rọ̀ yẹn o tẹ́ bá ti fẹ́ gbọ́dọ̀ rẹ̀ pé yín lẹ́yọ̀ kọ̀ọ̀kan kí n máa sọ̀rọ̀ fún yín wọ́n máa flag ẹ tẹ́ ẹ bá ti love kẹ́ like wọ́n máa flag ẹ tó bá jẹ ẹ ní gbọ́rọ̀ yẹn mọ́ nìyẹn tó ti yé yín wọ́n ní àwọn ìyá wa kan ẹgbẹ́ kíní sókè múlẹ̀ love and like ẹ ṣí ẹ bàjẹ́ ẹ bo ẹ jẹ́ kó lọ Ọ̀yọ́ ni mí Ọ̀yọ́ ni ìran mi mo rí ọba adé jẹ ahmed mo rí wọn náà adé ṣe wà kíní ẹ jẹ́ kó lọ báwa ẹ ṣe ẹ sórí gbogbo ẹgbẹ́ mo rí yín Latif Sheriff mo rí wọ́n ní wọ́n tún lọ ṣe mí wọ́n ní àǹtí wa kan mo orúkọ àǹtí náà o èmi ò mọ orúkọ ẹ o wọ́n ní àǹtí yẹn wọn èèyàn wọ́n ní kó tún lọ ṣe mítìn alájàgbà wọ́n ní kó pé baálẹ̀ 10 wọ́n ní àwọn baálẹ̀ yẹn dẹ̀ dìde ṣe mítìn náà wọ́n ní but ìkan nínú àwọn baálẹ̀ wa ọlọ́jà yarí màá gbé ẹ wọlé àjẹ tó bá fẹ́ sọ̀rọ̀ bọ̀ jẹ́ kí n land mo ti sọ pé tó bá ti fẹ́ sọ̀rọ̀ lórí kinní tẹ́ bá ti click báyìí fà ti bọ̀ jẹ́ kí n land wọ́n lọ sí wọ́n ní wọ́n ti tún gbé mítìn lágọ́ ọjà àmì wọ́n gbé mítìn lọ gba èyí tẹ́ ẹ bá jọ máa lájà ẹ dèdè kìlọ̀ fáwọn dáàdi wa
wọ́n ní baálẹ̀ mẹ́wàá náà pé but mi ì fẹ́ dárúkọ baálẹ̀ yẹn bọ̀ ọ̀dọ̀ alájàgbá gangan ni mo fẹ́ dárúkọ bọ̀ wọ́n ní ọlọ́jà kò bá wọn ṣe mítìnì náà wọ́n ní àǹtí wa kan ló tún ní kó pe mítìnì ẹ̀dẹ̀ fẹ́ kí ìlú da ṣé lè da bẹ́ ṣe ń ṣe yìí bọ́ba yìí ò bá rí yín ọba ọ̀run rí yín o èmi ò mọ̀ gbà táwọn obìnrin tún fẹ́ da fọba jẹ o Ọ̀yọ́ Mèsì làwa mọ̀ pé wọ́n jẹ́ olóyè tí wọ́n mú ọba mò ń bọ̀ wá fáwọn Ọ̀yọ́ Mèsì náà tí bá máa fi ṣe méjì mẹ́ta sí ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ẹ máa gbélé gbọ́ lọ́yọ́ o wàláì wọn ò ní pa yín o wọn ò dẹ̀ ní ṣe kankan fún yín o àmọ́ wọ́n á ní yín lára tẹ́ ẹ̀ bá pera yín papọ̀ gbogbo yín pátápátá tẹ́ ẹ̀ bá pera yín papọ̀ wọ́n máa ní yín lára bẹ́ẹ̀ ni àwọn ò ní gbà o èmi ò kéré lóòótọ́ àmọ́ gbogbo àwọn tẹ́ ń wò lórí bí gbogbo ọ̀nà nídìí ọba lọ́yọ̀ kí ló ṣẹlẹ̀ gangan kí ló dé ẹ̀yin bàbá wa sódìgbà tá a bá ń fún yín lépè sódìgbà tá a bá bẹ̀rẹ̀ sí ní bu yín ọmọ yóò dẹ̀ rí yàn fín a gbọ́dọ̀ rẹ́yìn bàbá yìí fín torí bàbá wa lẹ jẹ́ èmi dẹ̀ ṣe ń tẹnumọ́ fún yín lẹ́nìí ìwé yẹn wà lọ́wọ́ mi ó rèé information tí mo gbọ́ kódà wọn náà tún promise àwọn alájàgbá àtàwọn baálẹ̀ mẹ́sàn-án yòókù wípé kán ṣe meeting against àwọn afọbajẹ kódà wọn tún sọ débi wípé wọ́n ní tí wọ́n bá sọpọ́ọ̀tì àwọn tá à ń wí yìí wọ́n á fi wọ́n jẹ second class ọba lọ́yọ̀ọ́ kò lè ṣẹlẹ̀ wàláì kò lè ṣẹlẹ̀ èyí tí jabajaba ẹpọ̀n kí náà pé bàbá yìí mo máa ti gbàgbé orúkọ gọ́vnà yìí gọ́vnà tí mo náà ń fàtẹ́gùn sí lórí tí mo ní wọ́n pe èsì sórí ẹ̀ Ajímọ̀bí èyí tí Ajímọ̀bí ṣe ó bú lọ́wọ́ tó bá fẹ́ gbé wèrè wá èmi ò mọ̀gbà táwọn obìnrin lọ́yọ̀ọ́ náà tún da fọba jẹ́ o èmi ò mọ̀gbà táwọn obìnrin àrífín yìí ti wá pọ̀ báyìí gan o nǹkan tó yẹ kí àwọn bàbá yìí bí àwọn Bàṣọ̀run àwọn Alápinni tó yẹ kán jáde bí ọmọ kán jáde bẹ́ẹ̀ pé àwa ló lóyè ó dùn mí kí ló dé tí irú mi ò sínú Ọ̀yọ́ Mèsì ọlọ́pàá EFCC tó máa gbé mi yẹn máa wá padà wá gbé mi o kí ló ṣẹlẹ̀ gangan information tó ṣe wọlé lélẹ̀ tí n bá jẹ́ òtútù táyé látọ̀lá lọ èmi ò ní ráyè mo dẹ̀ gbọ́dọ̀ sòótọ́ fún yín wàláì Ahmed ó máa rẹ́rìn-ín kí ló ṣẹlẹ̀ gangan in tó ṣẹlẹ̀ lẹ́ni ni o ẹni tó bá nírà mò ń pa tó bá yẹ ẹ máa padà gbọ́ o wọ́n láwọn àǹtí wa kan ẹ gbọ́ bí yẹ sọ múnítàlá àwọn àǹtí wa kan bẹ́ẹ̀ ni Àjùmọ̀bí mo ti gbọ́ àwọn àǹtí wa kan tí mi fẹ́ dárúkọ wọn tí wọ́n dẹ̀ lè ṣe nǹkan kan fáwa nítòkódà níbi tá a bá dé yìí ọ̀rọ̀ yìí máa padà lọ sórí YouTube ó ti máa jáde tán tẹ́ ẹ̀ bá fún wa lọ́ba ẹ̀rí kíní kan tí mo sẹ́ndì wọlé mórí ẹ̀ Wàsíù a ní kẹ́ ẹ fún wa lọ́ba lọ́yọ̀ọ́ ẹ̀ dá wa lóhùn ẹ̀yin bàbá wa a gbọ́dọ̀ bú yín o ẹnu tèmi mú o ẹ̀ nífẹ̀ẹ́ láìké bú mi o mo ní history gbogbo Ọ̀yọ́ Mèsì kọ̀ọ̀kan lọ́wọ́ bọ̀ kò gbẹ ẹnu mi láti bú ẹ̀yin bàbá yìí torí mo ní respect fún yín gan most especially bàbá Bàṣọ̀run àtàgbà Akin mo ní respect fún àwọn bàbá yẹn gan àmọ́ kí ló ń ṣẹlẹ̀ ṣé àgbà Akin ni ò gbà fún Bàṣọ̀run ni àbí Bàṣọ̀run ni ò gbà fágbà Akin àbí Sàámù ni ò gbà fún Akínikú torí kò tí ì yé mi àbí Lágùnà ni ò gbà fún Alápinni Alápinni ò tiẹ̀ sí láyé mọ́ wọ́n ní interim ṣe wá fẹ́ gbọ́ gbogbo ẹ̀yin baálẹ̀ tó ń yan ẹ̀yin tẹ́ ẹ bá jọmọ wọn ẹ tètè sọ fún wọn pé bọ́n ṣe ti yọ́ só àwa ti yọ́ gbọ́ l'Amẹ́ríkà o ẹ sọ fún wọn pé bọ́n ṣe só tù ú àwa náà dẹ̀ ti gbọ́ tù ẹ sọ fún àwọn bàbá yìí kó má dá sí ọ̀rọ̀ kí ló kàn ẹ̀yin baálẹ̀ pẹ̀lú ọ̀rọ̀ Ọ̀yọ́ Mèsì irú àrífín wo lélẹ̀ gangan ẹ̀yin baálẹ̀ yìí gan Ọlọ́run má jẹ́ kẹ́ kó bára yín torí tẹ́ ẹ bá ṣe mítìnì tẹ́ ẹ ṣe ń kọ̀ọ̀kọ̀ táwa ti gbọ́ ní gbangba yìí tí ọpọ́n bá jálu baálẹ̀ kan lórí ẹ love and like mo máa kúrò lórí ẹ láìpẹ́ yìí Adéníkẹ́ mo rí ẹ
mo rí Adéníkè Abdulwasiu tí kíní bá jápọ́n àyìn bàbá yìí lórí ẹ mà ní fẹ́ràn ara yín lóòótọ́ wọ́n ní gómìnà ló lágbára lọ́yọ̀ọ́ bọ̀ irú agbára tó bá wu gómìnà kò ní gómìnà ò lágbára àwọn kò lágbára kóòtù o ṣé ẹ rántí pé kóòtù lè yọ gómìnà kúrò lórí oyè ṣé ẹ rántí pé kóòtù lè yọ pírẹsidẹ́ǹtì kúrò lórí oyè ṣé ẹ mọ̀ tó ti ṣẹlẹ̀ ní Ògbómọ̀ṣọ́ ẹ rí bó ṣe rí ẹ rí tó ṣẹlẹ̀ ní gọ́vnà Ọ̀ṣun state ẹ rí pé bó ṣe ń gbé wọn wọlé ló ń gbé wọn jáde ṣé ẹ mọ̀ pé Ògbómọ̀ṣọ́ ọmọ ajógún orólógbòmọ̀ṣọ́ tógún lọ́rọ̀ tí wọ́n bàbá wa Aláàfin ti sọ kinní yẹn tí bàbá ní ó ní bí bàbá ṣe kì wọ́n ó ní kinní kan ní ọ̀rọ̀ Ìjẹ̀bú kinní kan ní ti ọ̀rọ̀ Ìbàdàn táwọn èèyàn ní Ọ̀yọ́ ń kọ́ wọ́n ní ẹ lè gbọ́ ń tọ́yọ̀ ń wí o. wọ́n ní àwọn baálẹ̀ mẹ́sàn-án wọ́n ní mò ń kà yìí information bóyá wọlé ẹ wò bí ṣe ń wò lórí fóònù mi ẹ lè mọ̀ wọ́n ní àwọn baálẹ̀ ẹ bá mi wà like torí mo kàn fẹ́ fún yín ní information kìdẹ̀ mẹ́nu kò kẹ́ lè mọ̀ yí pé àwọn baálẹ̀ kan tún wà tó ti ń gba àbẹ̀tẹ́lẹ̀ a mọ̀ yí pé wọ́n láwọn Ọ̀yọ́ Mèsì gbowó mo sì ń tẹnu mọ́ fún yín iyekíye tó bá wu Ọ̀yọ́ Mèsì kó gba àjẹmọ́nú wọn ni bàbá Basọ̀run ẹ gbọ́ mi àgbà Akin ẹ gbọ́ mi Alápinni ti lọ ẹni tó bá délé Alápinni ẹ gbọ́ mi Almarufu ló ń sọ̀rọ̀ ọmọ yín ni mo jẹ́ Sàmù ẹ gbọ́rọ̀ mi Lágùnà ẹ gbọ́rọ̀ mi Akínikú ẹ gbọ́n tí mò ń wí ẹni tó bá máa fi jà sípa tó fẹ́ délé ẹ̀yin náà ẹ gbọ́ àwa fẹ́ jọba míì kọ́ lè fún sípa alága ọjà ṣe rò pé àmọ̀tán ni àmọ́ bọ́yọ̀ ṣe rí àmọ́ báwọn bàbá wa ṣe strong nínú òpó ẹ̀yin lẹ wá ń fún àwọn èèyàn láyè táwọn lẹ́nu kan wọ́n wá ń gbé ṣòro káàkiri wọ́n wá ń sọ ọmọ Ọ̀yọ́ gbowó àwọn tí wọ́n mọ nǹkan tó ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ ẹ̀yin lẹ fún wọn lọ́rọ̀ sọ Afọlábí ẹ ṣí àkíní ìkẹdẹ lọ and like ẹ gbogbo ẹ̀yin tẹ́ ẹ wà lábẹ́ ọlọ́ àtúntì yín náà ṣe torí àmọ́ pé yìí kò fẹ́ yọjú ká má dárúkọ yín bọ̀ ẹ ṣí ẹ má jẹ́ kán flag ẹ̀ bá ti bẹ̀rẹ̀ flag máa rẹ̀ ẹ́ ndí show yẹn but ní wọ́n play yìí but tán bá flag ètò yìí mo ti sọ pé 39.99 ló máa ná mi gbogbo àwọn tó tẹ flag yẹn màá wá gbé fọ́tò wọn jáde ní orí Facebook màá wá gbé ìpèsè ìyálàyà wọn àfi kẹ́ tètè lọ change orúkọ yín o ẹ mọ̀ pé àwọn àjọ ọmọ Ọ̀yọ́ kan kí ló ṣẹlẹ̀ a lè gbà fún yín kẹ́ bàálù Ọ̀yọ́ jẹ ẹ fún wa lọ́ba bẹ́ẹ̀ ni ẹ fún wa lọ́ba ní kíá bàbá Mufta Ahmed ẹ ṣí ẹ tẹ́ ẹ bá jọmọ àwọn alájà àgbà yẹ ẹ bá wọn sọ̀rọ̀ o wọ́n níbẹ̀ náà ti lọ ṣe mítìnì wọ́n lọ sọ́dọ̀ alájàgbá wọ́n lọ ṣe mítìnì lénìí mítìnì náà ṣe wípé táwọn baálẹ̀ náà bá gba kínní àwọn náà lè lọ gba second class ọba kó lè ṣẹlẹ̀ gọ́vnà Ṣèyí Mákindé tẹ́ ẹ bá gbọ́rọ̀ eléyìí kò lè hápùn kò lè ṣẹlẹ̀ lọ ọba méjì ò gbọ́dọ̀ níbo ló ti fẹ́ ṣẹlẹ̀ ṣé ẹ̀yin rí pé nǹkan táwọn àǹtí wa yìí ṣe yìí ẹ rí pé wọ́n fẹ́ bà Ọ̀yọ́ jẹ́rẹ́ o nígbà tá Aláàfin wà ń bẹ̀ tá ló bí baba ńlá bàbá ẹ̀dá kó máa lọ sọ fáwọn kan wípé tẹ́ ẹ bá sọ̀pọ́ọ̀tì wọ́n máa fẹ̀yìn náà jẹ́ second class ọba níbo sí kò lè hápùn wàláì kò lè ṣẹlẹ̀ ẹ fọ́lẹ̀ jẹ́jẹ́ ẹ jẹ́ káwọn bá lè jọ ajẹ́ ìtọ̀ ń jẹ nígbà táwọn Ọ̀yọ́ Mèsì gan wà ń bẹ̀ lóná fún wọn tẹ́ ẹ wá fẹ́ bapò Ọ̀yọ́ ẹ fẹ́ bapò Aláàfin jẹ́ lọ́yọ̀ àwọn ò ní gbà fún yín o ṣe ti rá ọmọ Ọ̀yọ́ wọ́n máa ké pa yín bí tẹ́ ẹ̀ ń babọ̀ yìí tẹ́ ẹ̀ bá gbà jẹ́jẹ́ ṣe rí pé èèyàn bíi 15 ló sọ̀rọ̀ tó bá yá a máa kó wọn tó bíi 50 àwa fọn kiri eléyìí tí mo ṣe léyìí mo ti send ẹ̀ sí Àgbàkin gbogbo àwọn tó ní WhatsApp ní wọn mo ti send ẹ̀ sí wọn kọ́ lè mọ̀ pa àrèrè mo dẹ̀ sọ mo fohùn sí mo ní bàbá ẹ tètè ṣe nọ́mà due process Ṣèyí Mákindé òkun àwa o due process ẹ̀yin Ọ̀yọ́ gangan ẹ̀yin Ọ̀yọ́ Mèsì gangan ní kẹ́ ṣe nọ́mà ẹni tó bá mọ̀ tó mọ̀ nǹkan tí mo sọ ẹ̀ mọ̀ pé kíní yóò kò kan gọ́vnà rárá
ó ti ní ọwọ́ kan nínú àwọn èèyàn ti tọwọ́ bọ̀ wọ́n ti tọwọ́ bọ̀ kínní ó ní gọ́fìnà wá sí ààtì èmi ò sọ pé nìkankan nìkan mú lọ́ba o wà láìtàláì tó bá mú fáwọn lọ́ba lọ́la tó bá ní kábíyèsí rẹ̀ á sì sí fìlà fún nígbà tó ti jẹ́ pé bàbá wa ni ẹjọ́ tó lọ kí ló tún kù tá a fẹ́ ṣe ẹ̀yin Ọ̀yọ́ lẹ fà ẹ̀yin Ọ̀yọ́ Mèsì lẹ fà ẹ̀yin lẹ dẹ tàkúté tẹ ẹ bu yẹ̀pẹ̀ sí ẹ̀yin lẹ kẹranko lọ́gbọ̀n wàláyì ó dàbí eré ni kì í ṣeré ẹkẹranko lọ́gbọ̀n ẹ̀yin tẹ ẹ dẹ tàkúté tẹ ẹ bu yẹ̀pẹ̀ sí ẹkẹranko lọ́gbọ̀n nítorí tàkúté tẹ ẹ dẹ ẹ bu yẹ̀pẹ̀ sí ni ẹ̀yin bàbá yìí ṣá gbọ́dọ̀ máa láwọn ọmọ tá a tún jọmọ yìí ṣá máa tún la gbójú àwọn bàbá wa lọ ni a gbọ́dọ̀ bú àwọn Ọ̀yọ́ Mèsì àgbọ́n tó yìn ẹ̀yin ni ẹ̀yin wọ́n ní ìṣẹ̀dálẹ̀ Ọ̀yọ́ ọwọ́ Ọ̀yọ́ Mèsì ló wà kí ṣọwọ́ baálẹ̀ o ẹ̀yin baálẹ̀ ilé ọ̀tọ̀ baálẹ̀ oko bóyá ẹ fẹ́ mú baálẹ̀ ní oko mọ́ lọ baálẹ̀ ọ̀tẹ̀fọ̀n baálẹ̀ àjáàwà baálẹ̀ sábó kẹ́lẹ̀ mọ̀ pé mo mọ̀ yín èmi gbélé o àwa kò nu ẹni tí ò gbélé tí wọ́n ní kò mọ̀ kankan mo gbóko dáadáa mo gbénu oko bẹ́ẹ̀ ni mo gbé oko mo mọ bó ṣe ń lọ kò sí nǹkan tí mi ì mọ̀ tẹ bá wò pé lóòótọ́ alẹ́ ti délùú òyìnbó kó pẹ́ díẹ̀ wàá wò gbàgbé lé èmi ọmọ ajílà lẹ́ẹ̀ṣọ́ ajífọjọ́ gbogbo dára bí egbin kò síbi tí mo wọ̀ nílùú Amẹ́ríkà yìí tí wọn ò mọ̀ pọ́ mọ Ọ̀yọ́ ni mí kì í ṣe kó o nídìí láti béèrè ó máa rí ní kó tó lò ṣẹ́jú márùn wàá rápẹrẹ torí máa sọ̀rọ̀ tó máa pàtẹ́ ní mọ́ Ọ̀yọ́ kí ló ń ṣe yín gan ẹ̀yin ọmọ Ọ̀yọ́ ẹ bá àwọn bàbá yín sọ̀rọ̀ o torí mo mọ̀ pé ọ̀pọ̀lọpọ̀ nù wá ń bì ẹ máa wà wọ́n ní ibi tó wá dùn mí dé ni pé second information tí mo tún gbọ́ kí tó tún padà sórí tàwọn àǹtí wa tó náà ló fẹ́ jẹ afọbajẹ lójijì kí ló ṣẹlẹ̀ gangan èwo ni wèrè mi ìdẹ̀ fẹ́ mú ní mi ìfẹ́ bó ebu ó dẹ̀ ti fẹ́ máa tọ̀yọ́ yẹn ti ń gùn mí bọ̀ mi ìfẹ́ bó ebu information tí mo tún gbọ́ lọ́dọ̀ brọ́dà mi kan wọ́n fi yé mi pé ibi táwọn ń rí sí yìí àwọn ọlọ́wọ́ yóò pé kò bá àjọ̀dún mẹ́ta la tó lọ ẹ̀yin náà gbọ́rọ̀ o ṣé ẹ ti gbọ́ èní ni information mẹ́ta ni mo gbọ́ tí mo mọ̀ pé tangible méjì ni máa sọ táyẹn ò wọ́ọ̀tì ẹ̀ èmi gan mọ̀ pé kò wọ́ọ̀tì ẹ̀ báwo ṣe sílé yìí àmọ́ bó ṣe ń lọ ṣe fẹ́ gbọ́ wọ́n ní àwọn bàbá wa ní kò bá àjẹ́ ọdún mẹ́ta ẹ̀yin bàbá ẹjọ́ torí Ọlọ́run àwọn ò ní gbà o àní gbà o àní gbà fún yín o wàláhì àní gbà o bó bá wá jọdún mẹ́ta ẹ̀ náà ni ẹ fà wá lọ́ba tó máa tọ́yọ̀ ṣe o ọba tó máa náwó fọ̀yọ̀ ṣe rí gbogbo ìgbà kan tí wọ́n ń sá wọn náà àwọn kan sọ wọn ní ọba ò gbọ́dọ̀ lówó lọ tọ́ba kò bá lówó lọ́wọ́ lọ́yọ̀ọ́ lọ́wọ́ yìí kò ní nǹkan kan tó máa ṣe o ọba tó lówó afẹ́ tí ò bá dẹ̀ wá lówó kó ní ṣéǹjì ṣe mọ̀ pé owó yàtọ̀ sí pé yàn ní ṣéǹjì kì í ṣe ọba tó máa wà nídìí mẹkáníìkì tẹ máa mú wá tó yẹ pé òǹgangan ò bá 50,000 sùn ẹ wàá gbé sórí oyè wọn máa wá sọ̀rọ̀ sí lẹ́nu owó tó bá ti wá fún ọba kò wá ní lẹ́nu ọ̀rọ̀ ṣé ẹ mọ̀ pé ẹni tó bá wà tó bá tún jọba tó kàwé ẹ lè fowó tù lójú tó bá jọba tó lówó lọ́wọ́ ẹ lè fowó tù lójú ẹ wo ti Gandhi lówó pa ó lówó dákú tó fi jọba Ògbómọ̀ṣọ́ kí ló gbẹ̀yìn ẹ̀ ṣé gọ́vnà Ṣèyí Mákindé ṣó lágbára tó kọ̀ọ̀tù ni torí mo máa ń wo àwọn kan wá ní gọ́vnà ló ní ṣe gọ́vnà ò ní ṣe kankan lórí pé à ń jọba lọ́yọ̀ọ́ àwọn Ọ̀yọ́ Mèsì ni ẹ̀yin lẹ kẹ́ranko lọ́gbọ̀n ẹ̀yin lẹ dẹ tàkúté tẹ́ ẹ̀ bu yẹ̀pẹ̀ sí ẹ̀yin lẹ tún gbàyà wọn tẹ́ ẹ̀ gbàyà wọn ẹ kẹ́ranko lọ́gbọ̀n nítorí tẹ́ ẹ̀ bá kẹ́ranko lọ́gbọ̀n ni ó yẹ ká ti jọba láti last year kí ló dé wọn láwọn Ọ̀yọ́ Mèsì gbowó màá repeat ẹ̀ màá dẹ̀ end show yìí information tí mo fẹ́ fún yín nìyẹn Ọpẹ́yẹmí Abdulrasaq mo rí ẹ ọmọ nìyàn kò ní bàjẹ́ tẹ́ ẹ bá fẹ́ràn mi ẹ love ẹ like ẹ dẹ̀ ṣàdúrà pọ́kọ́ ọba àdàbọ̀ kò ní gbé mi lẹ́sẹ̀ tẹ́ ẹ bá love mi tẹ́ ẹ like mi tẹ́ ẹ dẹ̀ jọ́ original ọmọ Àtìbà ẹ dúró déédéé kẹ́ ẹ share ètò yìí ẹ jẹ́ kó lọ fà ẹ jẹ́ kó dọ́dọ̀ bàbá àwọn ẹ̀gbọ́n àwọn àbúrò ẹ tún jẹ́ nǹkan yín tẹ́ ẹ bá fẹ́ share ẹ tún wá gbé sí orí WhatsApp yín tẹ́ bá ti tẹ share ẹ wá lọ sí WhatsApp yẹn
ẹ jù sórí WhatsApp yín gbàgà ẹ wá lọ sí òkè tó ti máa ní kẹ́ ti ṣe tó máa ti ní kẹ́ ṣe status yín tẹ́ bá ti jù síbẹ̀ gbogbo ẹni tó bá ti ń click báyìí ó gbé wọn lọ sórí page ni ẹ jọ̀ọ́ torí Ọlọ́run kọ́ má bẹ̀ẹ́dẹ̀ jẹ́ ó gẹ́ẹ̀tì ẹ̀ Múrítàlá ó gẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn nítorí pé àwọn baálẹ̀ tọ́tún náà ní wọ́n lọ ṣe mítìn lọ́dọ̀ alájàgbà lẹ́ẹ̀ni ni o ó lè jẹ́ àwọn àgbà kí òun eléyìí o ó lè jẹ́ Báṣọ̀run òun eléyìí o ó lè jẹ́ Sáàmù náà ò mọ̀ ń pẹ́ o ó lè jẹ́ Bàbá Lágùnà ò mọ̀ ń pẹ́ o ó lè jẹ́ Akínikú gangan wọn ò mọ̀ ń pẹ́ ẹ̀ èmi máa sẹ́ǹdì ẹ̀ sí wọn àwa ti gbọ́ mo fi ń sọ fún yín pé etí ọba ń lé etí ọba lóko tẹ́ ẹ bá tún ṣe mí lọ́la àwa máa tún gbọ́n bì bẹ́ẹ̀ ni ẹ fẹ́ mọ bá ṣe ń gbọ́ kò lè yé yín nítorí pé wọ́n ní ají ṣe bí Ọ̀yọ́ láàrí Ọ̀yọ́ ò ń ṣe bí bàbá ẹnìkọ̀ọ̀kan original làwa ṣe rí gbogbo yín ọ̀rọ̀ tí máa sọ fún gbogbo ẹ̀ tẹ́ ẹ bá wo kínní ẹ lọ sókè nítànà ẹ rí pé a fi WhatsApp wá sí ẹjọ́ ní WhatsApp group ẹjọ́ ní WhatsApp group kẹ́ máa mọ gbogbo kan tó ń lọ àwọn information kan tó wà ń bẹ̀ tẹ́lẹ̀ omi ò tiẹ̀ gbọ́ rí tá à ń gbọ́ nínú WhatsApp group yẹn ẹ lọ join ní wa Ọ̀yọ́ ò ní bàjẹ́ o Oyinkanṣọ́lá mo rí Akin Ọpẹ́yẹmí Àyìndé mo rẹ́yìn náà Alájà Balikis ọmọ Adéyẹmọ mo rí ẹ Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ṣe rí gbogbo yìí tá à ń ṣe yìí ó dàbọ̀ à ń ṣe kó lè dáa ni bẹ́ẹ̀ ni Kabira bá ń kí boyfriend ẹ so ẹ bá mi share ẹ bá mi share ẹ bá mi share kínní ó dàbí yẹ̀yẹ́ ni o ẹlòmíà ní ààrẹ kí ló ń wí ẹni tó bá wo orú àwa yìí tó bá ní kí làwọn wí Olúwẹ̀ ń tán rẹ̀ jẹ́ ni o Aládé Ọ̀yọ́ mo rí ẹ Ifá ẹ bá mi kí gbogbo ẹ̀yin bàbá wa Àmíjàre Adélékè Adéṣí Smela ó máa wẹ̀ pẹ̀lú wọn náà àmọ́ ṣe rí nǹkan tó lè fi wẹ̀ pẹ̀lú gbogbo wa dáadáa ni pé kẹ́ ṣí àkíní kó kan àwọn bàbá yẹn lára ẹ̀yin lẹ kẹ́ranko lọ́gbọ́n o Báṣọ̀run Àgbàkin Sáàmù Lágùnà Akínikú Anídìí Aṣípa àti Alápinni tẹ́ ẹ̀ bá wá mọ́ baálẹ̀ báwo la ṣe fẹ́ rí wọn èyí tí máa fi parí ìfẹ́yìntẹ́ bá wọlé ẹ jẹ́ kí n tó kà oyè wọn bàbá Báṣọ̀run oní olórí Ọ̀yọ́ Mèsì tí àgbà Akin sì tẹ̀lé tí bàbá Sàámú sì tẹ̀lé bẹ́ẹ̀ ni Lágùnà Akínikú Alápinni ló sì kẹta àmọ́ bàbá Alápinni ò sí báyìí ṣe wá rántí nǹkan ẹyọ kan tí mo fẹ́ kẹ́ rántí sí o nǹkan ẹyọ kan ikú olùpín gbogbo ẹ̀ ojú bàbá Alápinni òní kábíyèsí kú bàbá yìí fi kú o Alápinni òní kò mọ̀ pé òun ò ní visit ọba míì nígbà tá a tó ń gbọ́ gan àwọn kan tó ló lọ́wọ́ àwọn kan nú bí kú bàbá yẹn ṣe sáré di fast track bẹ́ẹ̀ yẹn bàbá yẹn sì bẹ́ mi sọ bíi 3 days next day tí màá kàn máa gbọ́ bàbá ti kú ẹ̀yin nìyẹn o Ọlọ́run nìyẹn o ìwọ tó o bá pààyàn ìwọ náà má wulẹ̀ kú mọ́ o bọ̀kọ́ ẹyọkan tí mo fẹ́ kó dá yín lójú ni pé o lówó lọ́wọ́ o lọ́lá o nípò o bímọ o ò bímọ o jẹ́ gọ́fmẹ̀ntì o jẹ́ gọ́fnọ̀ o jẹ́ house of representative o jẹ́ chairman house of kinní kan o jẹ́ president no matter nǹkan tí o bá wù kó jẹ́ oníyàwó 8 oníyàwó 10 o tiẹ̀ ní nǹkan kan ẹ ṣe fẹ́ gbọ́ ikú lòpin o ẹsẹ̀ 6 ni kò sí bó ṣe lè ga tó ẹsẹ̀ 6 ikú ni òpin oníkálukú wa kí ló wá dé tẹ́ fẹ́ fún wa lọ́ba kí ló dé tẹ́yin bàbá wa ń ṣòro bí òwe àṣírí kan ni mo ti gé fún yín yẹn ẹ̀yin Ọ̀yọ́ Mèsì ń tẹ́yin ò gbọ́ làwa ti tún gbọ́ o torí mo mọ̀ pé ẹ gbọ́ torí ń tapò gidi làwa fi gbọ́ ọ̀rọ̀ yìí bọ̀ ẹ̀yin bàbá yìí ẹ tètè lọ ṣiṣẹ́ lórí ẹ̀ wọ́n ti tún gbé mítìn lọ ọ̀dọ̀ alájàgbá lénìí tó yan àwọn wọ́n tún ní wọ́n yan warrant chief wọ́n fẹ́ yan warrant chief mélòó kan ipe so tí ibi tó ń gbé ọ̀rọ̀ lọ tó bá máa yí padà wọ́n á lè fi
àwọn warrant chief ní Ọ̀yọ́ wa rí pọ́n ti fẹ́ bà nǹkan jẹ́ náà láwọn àǹtí wa kan èmi ò mọ orúkọ wọn o èmi ò dẹ̀ support ẹnì kankan mi ìdẹ̀ fẹ́ dárúkọ pẹ̀lú tó bá ti mọ̀ ẹ mọ̀ sínú yín èmi ò mọ̀ bọ̀ wọ́n ní obìnrin lolúwẹ̀ lọ́wọ́ àdìkákọ̀sì wọ́n lóbìnrin náà dẹ̀ ń búra pé àwọn ò mọ̀ ń pa ọ̀rọ̀ lọ́balọ́ba ẹ̀yin bàbá yẹn jẹ́ má ṣe pé fúnra yín ara ẹni kò mọ̀ nísìn ibi tí mo wá fẹ́ parí ọ̀rọ̀ mi sí ẹ̀yin Ọ̀yọ́ Mèsì 5 tó kù lẹ̀ bàbá mi Àgbàkin tẹ́ ẹ bá gbọ́ mi fine tó bá dẹ̀ wọ̀nyí náà tí bá ti pè yín ẹ má gbá gomi mọ́ kò sí wàhálà ń bẹ́ẹ̀ àmọ́ táwa fẹ́ àwa máa sọ fún yín kò ná mi ní nǹkan kan láti máa fa gbogbo yín síta Àgbàkin wọ́n ní Ṣàgbàkin àti Sàmù ni wọ́n náà lẹ̀pọ̀ wọ́n ní Àgbàkin àti Sàmù wọ́n náà sọ wípé wọ́n gbé nǹkan sí wọn lórí ni wọ́n fi sign ọlọ́bàdé bọ̀ mo mọ̀ pé owó tán ní ó wọ àkáǹtì gbogbo ẹ̀yin Ọ̀yọ́ Mèsì yẹn wọn ò fìbọn fún yín o èmi ò sọ pé wọ́n ṣe fún yín lówó bọ̀ nǹkan tí mo mọ̀ ní wípé kò ń ṣe ọ̀dọ̀ ọba yẹ kò ń ṣe ọ̀dọ̀ ọmọ ọba kan lẹ ti gbowó àmọ́ kò yí àwọn Ọ̀yọ́ Mèsì kò yí gbogbo àwọn ọmọ Ọ̀yọ́ yìí pé ẹ máa gbowó kò sí bẹ́ẹ̀ ṣe ní gbowó Ọ̀túnba mo rí àjèjì bàbá mi Ọlọ́run níjó bàjẹ́ Ọ̀túnba God bless you brother mi mo fẹ́ kí kinní yẹn yé yín pé kì í ṣe ọmọ òye ẹyọ kan ló fún àwọn Ọ̀yọ́ Mèsì lówó Ọ̀yọ́ Mèsì ní ẹ̀tọ́ láti gbowó oyè kí ló dé tá à ń ṣòro bí iyán báyìí èló wà ní 11 million tó fún wọn mọye tó fún wọn láwọn afọbajẹ nílùú míì ni kí ni wàrí sí pè mí mọye tó fún wọn láwọn ọbajẹ nílùú míì ni wọ́n fún wọn káàkiri táwọn ọmọ afọbajẹ bá gbowó ẹ má jẹ́ kó máa ẹ má jẹ́ kí yẹn máa di problem fẹ́yìn ẹ̀yin ọmọ Ọ̀yọ́ pé àwọn afọbajẹ gbowó afọbajẹ máa gbowó mọ̀nà káì ṣé tèmi bá wà nú àwọn alápẹ̀rẹ̀ òye ó dá irú ilé tí wá sí ní Ìdòdẹ baálẹ̀ Ìdòdẹ tí baálẹ̀ lè kàn mí lọ́la tí baálẹ̀ Ìdòdẹ bá kàn mí tó wá gbowó wá pé kémi náà sọ̀pọ̀tì àwọn bàbá yìí máa gbowó ẹjọ́ ẹ sọṣẹ́tẹ̀ fún wọn o máa gbowó mọ̀nà káì oyè ni mo sọ fún yín pé ọmọ òye lè pé 4 tó garanti àwọn ọmọ òye yìí máa wá síbẹ̀ wọ́n máa sọ owó fún àwọn bàbá àwọn Ọ̀yọ́ Mèsì tọ́yọ́ Mèsì bá gbowó àjẹmọ́nú wọn ní gbogbo ẹ̀yin tẹ́ sọ̀sọ́kùsọ ẹgbẹ́nu sọ̀hún ẹgbẹ́nu òṣì sọ̀hún ọ̀dẹ̀ lòpọ̀lọpọ̀ ọ̀pọ̀lọpọ̀ ọmọ Yorùbá mi ọ̀dẹ̀ ni wá ẹni pé mo lò ó mi sọ pé èyí kan ọ̀dẹ̀ ni wá tí bá ní ni wá mo kó gbogbo àpọ̀bọ̀ tí wọ́n tó bá jẹ́ mú títí ẹ níbẹ̀ ẹ gbé gbogbo ẹnu yín sọ̀hún gbogbo àwọn Ọ̀yọ́ Mèsì máa gbowó di dandan wọ́n fẹ́ jọba ní ayé green tá a wà yìí ẹ wá ní kó má gbowó mélòó ní ìgbádùn tó gbádùn gbà tí bàbá wa gan wà lórí oyè ṣe bá ara àwọn Ọ̀yọ́ Mèsì ẹ jẹ́ kó gbádùn torí tọ́ba mi bá dé bẹ́ẹ̀ sí wàhálà ni àmẹ́yìn bàbá mi Báṣọ̀run Àgbàkin Sàmù Lágùnà àti bàbá mi Akínikú ẹ lọ fọwọ́sowọ́pọ̀ bá ṣe ń sọ yìí o a ní voice o a ní voice káàkiri o a ní voice ta lè ní káwọn èèyàn máa sọ̀rọ̀ síta débi pé àmọ́ èyí tẹ́mi ò fẹ́ gbọ́ lẹ́nu yín ni pé kẹ́ ẹ máa sọ fún wa pé Ọ̀yọ́ Mèsì pé ọba lè dọdún 3 ẹ má sọrú ẹ̀ mọ́ o ẹ má sọrú ẹ̀ mọ́ pé ẹ̀jọ̀ fà á kanlẹ̀ ẹ lọ pera yín tó bá wá di kàráǹgídá ẹ jẹ́ kó yan ọmọ oyè bíi 3 4 ọ̀ lè fi fáwo èèyàn 61 tó ń mú náà come on man kí ló dé ajáde náà àwọn ọmọ Ọ̀yọ́ akàwé náà kí ló dé ń ṣe bẹ́ẹ̀ pa aluko ọmọ Ọ̀yọ́ kàwé a ní professor lóríṣiríṣi a ní doctor wọ́n wà ní òyìnbó tá à ń pàdé wọn káàkiri ẹ wá wòye pé the best thing tẹ́ lè ṣe òun ni wípé kẹ́ ẹ máa fọwọ́ lágbàwọ̀ ọmọ yín lójú ẹjọ́ torí Ọlọ́run mo fẹ́ bèrè question kan lọ́wọ́ yín
no ẹ lè pè lórí WhatsApp ó lè kílíkì torí WhatsApp yẹn ó lè kílíkì lórí ibì kan wà mẹ́ẹ̀ tó máa ní inviting tó bá ti ń wò tó bá ti wọlé òkè irú Yusuf Sọ́ọ̀lì Hussein ó wà ń bì báyìí tí bá kílíkì ẹ̀ tó bá máa gbé send invitation. Send invitation. No, yeah, mo lè send invitation sí i. A lè calling torí fóònù yẹn ni mò ń lò kò ní wọlé gan. Ok, èèyàn kan ti join. Sórí irú bí brother mi ṣe join, ó yá sọ̀rọ̀ sókè o, sọ̀rọ̀ kan gbọ́ ẹ brother mi. Ẹ káalẹ́ sà o. Ẹ káalẹ́ sọ̀rọ̀ sókè sọ̀rọ̀ sókè. Ẹ káalẹ́ sà o. Ẹ káalẹ́ o. Mo ń gbọ́ yín. Ẹ kú sí ọpọlọ yóò ní dàbí. Ẹ ó dọ̀nà, ẹ ó dọ̀nà. Okay. Okay. Ó yá, mo ń gbọ́. Ẹ káalẹ́ sà, ẹ kú sí ọpọlọ yóò ní dàrú o. Àmì bàbá mi. Ẹ ṣé gan o. Ó yá. Ṣé rí kí ni ẹ̀yin ní sọ pẹ̀lú kí lẹ fẹ́ sọ pẹ̀lú fún àwọn bàbá yín? Ká ṣe síbi tó dáa náà ni torí ẹni tó ṣe dáadáa ìtò ní gbàgbé ẹ̀ ẹni tó dẹ̀ ṣaburú ìtò ní gbàgbé ẹ̀ náà o. Kábíyèsí. Wọ́n sì ní Ọ̀yọ́ gbogbo ọ̀rọ̀ ló lé sí bẹ̀tù gbogbo ọ̀rọ̀ kọ́ lọ́yọ́ mọ́ fèsì sí. Bẹ́ẹ̀ ni o bẹ́ẹ̀ ni. A rí i pẹ́. Ṣẹ́rí ok Ọpẹ́yẹmí mo ti invite Ọpẹ́yẹmí náà ẹ máa pé méjì Ọpẹ́yẹmí gbé ṣẹ́rí brọ́dà mi àwa kan wà nínú gúrùpù kan tí a jẹ́ ọmọ Ọ̀yọ́ tí a pè ní gúrùpù náà ní Ọ̀yọ́ Aláàfin àti Ìbàdàn tó ti yé yín. Mo ti join rẹ̀ náà ló jẹ́ kí n máa rí yín wò. Ẹ ti join, God bless you. Ṣẹ́rí gbogbo ẹni tó bá ti join WhatsApp ọ̀tọ̀ o Facebook ọ̀tọ̀ o. Mi ò tí ì ní WhatsApp lọ́wọ́ mi ò ní WhatsApp. Ẹ máa rí lókè àwọn tó jẹ́ irú àwọn eléyìí ṣe ẹni tó wà ń bì ó ti wà lórí ẹ̀ tó ti yé yín. So ẹ rí kíní yẹn la ṣe ṣẹ́rí tó bá yẹ pé gbogbo wa wà ń bẹ̀ a máa join ara wa together ibẹ̀ gangan ni gbogbo wa máa ti dúró láti máa mọ̀ pé ọmọ Ọ̀yọ́ gangan ni wá tó ti yé yín ibẹ̀ láti máa gbọ́ information tó ń lọ káàkiri Ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ brother ló yá sọ̀rọ̀. Kálẹ̀ brother mi kí ló rí sí ọ̀rọ̀ tó ń ṣẹlẹ̀ láàrin àwọn bàbá wa Ọ̀yọ́ Mèsì kí lẹ lérò pa lè ṣe. Ẹ kálẹ́ o. Ẹ tó bá jọmọ Ọ̀yọ́ nìkan ni kó pè wọlé o ẹ tí ò bá jọmọ Ọ̀yọ́ kó má pè wọlé o. Ṣé rí Ọpẹ́yẹmí Sanusi SOS motor. Mo ẹ dáadáa ìwọ wà Sùlámọ́nù wà nínú gúrùpù ó yá sọ̀rọ̀. Ẹ wá sá ṣé rí àwọn nǹkan tó ń ṣẹlẹ̀ yìí mo rí gẹ́gẹ́ pé àkọ́kọ́ ẹ̀rù wà ń bẹ̀ ẹ̀rù bíbà ọ wà nù nǹkan tó ń ṣẹlẹ̀ yẹn. Àwọn bàbá yẹn lélẹ̀ yìí nǹkan yẹn ti wáyé látàyè bóyá ká tó bá àwọn bàbá tó wà lórí oyè tó dórí oyè ṣá wọ́n ti gbé wọn lé ìjọba lọ́wọ́. So ọ̀pọ̀lọpọ̀ wọ́n ti dúnkokò mọ́ wọn rí bóyá àwọn èèyàn wọn tán ti joyè nígbà ẹ worú ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ pẹ̀lú bàbá Basọ̀run ọ̀nà Sàámù ìkànnì àwọn olóyè yẹn tó ti ṣẹlẹ̀ sí rí láyé ìgbà tí àwọn babaládé pò tán fún babaládé pò ní ìwé nínú tàtà gbọ́ tó ti gbọ́n gbà fún bàbá ètò kú yìí. Babaládé pò èyí tó yẹ kó jẹ ọba kó tó di pálá àti ọbẹ̀ mo mọ̀. Bẹ́ẹ̀ ni ṣe gẹ́ẹ̀tì ṣe mọ̀ wípé ìkànnì wọn wà tí ó support wọ́n dúnkokò mọ́ wọ́n tì mọ́lé wọ́n ṣe gbogbo ẹ̀ so gbogbo nǹkan yẹn ó ti ń wọ́ wá ti pẹ́ but ìtẹ̀mí mọ̀ tó jẹ́ very important ni wípé gbogbo tá a bá ṣe lónìí ó ń bọ̀ wá dìtàn lọ́la. Ìtàn ni o ìtàn gidi. ṣe gẹ́ẹ̀tì bàbá gbogbo táwa ń ṣe yìí tó ráwà kéré but à ń gbìyànjú torí ẹ. brother mi ò kéré o kò sí nǹkan kan tó ń jẹ́ kékeré mọ́ o a ti dàgbà. ṣe gẹ́ẹ̀tì bàbá kí ló ń jẹ́ kéré. ṣe rí bẹ́ẹ̀ ni bàbá mi mo máa ń sọ̀rọ̀ kan màá ní àrùn tó ń ṣe Nàìjíríà generally ní ìsìn Ọ̀yọ́ ta nìkan torí pé a ní àwọn tó jẹ́ wípé a yàn sípò tí wọ́n fẹ́ràn wa
tó jẹ́ pé tí wọn nìkan ni wọ́n mọ̀. God bless you. Ọ̀tọ̀ làwọn yẹn. A ní àwa tẹ́ pé àjọ jẹ́ olùgbénú ìlú tẹ́ pé àfẹ́ràn ara wa. Ọ̀tọ̀ tó làwa yẹn náà. Ẹ worú life tẹ́ ṣe ní ìjẹta. Ṣé ọ̀kí bẹ́ẹ̀ ṣe ń bá life yẹn lọ, àwọn kan dẹ̀ lọ ṣiṣẹ́ ẹbú, kò sáwọn kankan tó ṣe láti ta náà ju àwọn tá a jọ wà nílùú yìí náà lọ. Mo mọ̀. Màá worúkọ wọn. Torí pé tẹ́ ẹ bá wo àwọn tán jẹ́ àwọn tá a yàn nípò ìjọba tí wọ́n bá ṣe dáadáa ni kò sí nǹkan kan tó lè múrú wọn mọ́ lè jáde tán. Ẹ wo bẹ́ẹ̀ ṣe kà wọ́n bí wọ́n kò ṣe ara kì yóò ya ọ ni kò sẹ́ni kankan tó lè rí nǹkan atọ́ka sí nínú àwọn yẹn náà. Wọ́n ti dìtàn èyí tó wà níjọba nù wọn. Àwọn bàbá wa yìí náà kàn náà gbìyànjú kan kọ dáadáa sílẹ̀ di ọjọ́ ọ̀la tí wọ́n ní sí ń bẹ̀ mọ́. Bàbá àtàná tọ́jọba ìtàn rẹ̀ ń bẹ ìsìnà dáadáa tó ṣe ni àbí dáadáa kejì tó ṣe ni ọwọ́ àmbẹ́. Kò lè parẹ́ láyé. Ayé ò lè gbàgbé kò sí nǹkan kan tàbí lè change ẹ̀. Èyí táwa náà ń ṣe yìí gẹ́gẹ́ bí bẹ́ẹ̀ ṣe sọ lọ́sàn-án ó ti wọ rẹ́kọ́ọ̀dù. Òun náà ti dìtàn. Ìjọ kan tí wọ́n ó gbé jáde bá a ṣe ń ṣe lọ́wọ́ ìpè ní ọdún báyìí tí nǹkan báyìí ń ṣẹlẹ̀ lọ́yọ̀ọ́ nǹkan báyìí ni wọ́n ṣe jáde wọ́n á lọ mú rẹ́kọ́ọ̀dù yẹn wá. God bless you. O gẹ́ẹ̀tì ọ̀rọ̀ yẹn. O ti gẹ́ẹ̀tì ẹ̀. Wọ́n á mú rẹ́kọ́ọ̀dù yẹn jáde wá fún wa. Ṣé rí nǹkan tá à ń gbìyànjú yìí fáǹfà ní ara wa ní pásánà. Ọ̀yọ́ ti rẹ̀ yìn nínú gbogbo nǹkan pátápátá Ọ̀yọ́ ló lójú. A ní nǹkan kan àmúyangàn àmútọ́ka sí nínú ìlú. Kò sí iléeṣẹ́, kò sí ìwòsàn kankan tó jẹ́ rọrùn. Gbogbo àwa tá à ń gbé ní ìlú náà anybody náà kàn ń lo láìfù pé tó kásájì sáàtìrí ní tá a jẹ sáàtìrí ní tá a mú. Ní Ọ̀yọ́ kò sí sẹ́kẹ̀ tó lè sáré ṣe pé tókè mi ì lówó lọ́wọ́ o ọ̀yá iṣẹ́ yìí mo lè sáré sí tó fi méèkì owó kò sí. Yàtọ̀ sáwọn ìyá wa tí wọ́n rí bí kankan lọ tẹ́ pé gàrí ni wọ́n ń yan. Ọ̀la ojúde TV. Kò sí ọ̀rọ̀ kan bẹ́ẹ̀ sẹ́rí. Brọ́dà mi ọ̀rọ̀ yẹn jẹ́ nǹkan ìbànújẹ́ fún mi má sọ̀rọ̀ ẹ lọ mò ń gbọ́. Sẹ́rí kọ́lọ̀ aláàánú jùlọ kó tètè gbàdúrà àwọn tán fẹ́ ṣe dáadáa. Irọ́ tá a máa pa nígbà kan ni wípé ẹni tó wà ń bẹ̀ ni ò fún wọn láyè láti ṣe dáadáa. Ẹni tó wà ń bẹ̀ ni ò jẹ́ kán ṣe dáadáa ó ń bíìlì wọn ni wọ́n fẹ́ gbélé iṣẹ́ wà kìnnìkan billions ló ní kan lọ mú wà. Ẹni yẹn ò sí ń bẹ̀ mọ́ báyìí. Mò ń fìyẹn rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa. Ó ní ẹ̀kọ́ ní kí n hádùn má sọ̀rọ̀ ẹ lọ o. Mò ń fìyẹn rọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwa tọ́lọ̀ ń ṣẹ́gi ọlà fún nínú ìlú. Àwa tí Ọlọ́run ṣẹ́gi ọlà fún nínú ìlú tá a sì nílùú mọ́ àbí tá a sì wà ń bẹ̀. Ẹ jẹ́ káwa náà gbìyànjú. Ẹ wo brọ́dà wa bàbá wa Jísafẹ́ ọmọ bàbá wa Jísafẹ́ rédíò station ló ti kọ́ yẹn kò ṣẹlẹ̀ rí lọ́yọ̀ọ́. Wàhálà inú mi dùn pẹ̀lú bọ́ọ̀ yẹn o. Inú mi dùn o. Ní ọdún tí Ajímọ̀bí wà ọdún bàbá bóyá ẹ gbọ́ lọ́dún tí Ajímọ̀bí wà lórí oyè báǹkì kan wà ní ẹ̀gbẹ́ ààfin. Ẹ bá rántí bóyá kíní kan báǹkì náà máa ń pè microfinance bank sá. Brọ́dà mi ti kó lè ti pẹ́ omi ìrántí báǹkì yẹn o. So ó wà lẹ́gbẹ̀ẹ́ ààfin gangan ẹ̀gbẹ́ ààfin gangan láti máa lọ sí Basọ̀run ìlú wa. Wọ́n náà fẹ́ fi kọ́ rédíò station. Wọ́n ti bẹ̀rẹ̀ building yẹn mi ní parọ́ fún yín building wọn all one bed sí abandon project ni. Màá gbọ́ ní sùúrù mi tó dé yẹn. Sórí irú nǹkan tí mo fẹ́ irú formation yẹn ó ní kẹ́ máa jù sínú gúrùpù. Ẹ má wọrí spíkà lèmi ẹ fi mí lẹ̀ àá bá wọn polówó ẹ̀ níbi tó dáa. Àwa táwa ń polówó tìlú onílùú tẹ́mi wá jọ àti bà tí mi wá nílé sọ̀rọ̀ lu bàbá mi kò ní ṣẹlẹ̀. Abẹ́rẹ́ Ọlọ́run gbọ́. Brọ́dà mi tó ṣe wọlé ẹ̀yin náà sáré sọ̀rọ̀ ká tó padà ó yá mò ń gbọ́. Ààrẹ káfà tuwálì. Kí ló rí sí nǹkan tó ń ṣẹlẹ̀ yìí? Ẹ wò ó ọ̀rọ̀ pọ̀ níbẹ̀. Sọmọ bá tiẹ̀ náà ní ìṣẹ́jú méjì péré. Ẹ kú ètò. Ṣé rí ẹ jẹ́ kí n sọ kíní kan fún yín. Ó dàbí pé mo sọ̀rọ̀ kan. Ó dàbí pé ọ̀rọ̀ yẹn. Ìwọ ló bá ti sọmọ Ọ̀yọ́ má wàá dá sọ̀rọ̀ Ọ̀yọ́ o. Ọ̀rọ̀ wà lágbàá ọjà mi. Ọ̀rọ̀ ipò wà ní kíní kan ọmọ Ọ̀yọ́ gangan la fẹ́ kó sọ̀rọ̀ o.
kì í ṣe pé kọ́ yẹn ó kọ́ dàbí ló pé wọ́n mọ òkè òkun kan kó wá bọ́ bí wàá máa sọ̀rọ̀ fún wa o kò sí yẹn bí o. àbí Fátúkẹ́lé mi ọmọ Ọ̀yọ́ Aláàfin ni mí òjò pàṣẹkẹrẹ ọmọ Àtìbà. So mo sọ̀rọ̀ kan mo dàbí pé Ọlọ́run ṣeun bẹ́ẹ̀ ṣe gbé tó yìí wá Ọlọ́run bá ń gbọ́ lágbára Ọlọ́run yóò rí bá a ṣe fẹ́ ìlú Ọ̀yọ́ ò ní bàjẹ́. Àmín, ẹ love and like. Gbogbo ibi tí a mọ̀ wípé pàtàkì ń ta wá lẹ́sẹ̀ tá a bá gbárùkù tí ṣé ní gbogbo pé gómìnà kan sọ kínní kan sọ gbàsàwò kò síbi tí wọ́n ti tún ọ̀dọ̀ tí wọ́n ṣe o ọ̀dọ̀ tàwa ni wọ́n tún ṣe o àwa àníjẹ́kọ̀dọ̀ wọ́n bàjẹ́ o. Mohammed dúró God bless you. Ẹ̀yin mẹ́tẹ̀ẹ̀ta tẹ wá ń bì mo mọ̀ wípé kò sí ọmọdé nínú bí gbogbo ilẹ̀ ti níyàwó lé. Ok, question kan tí mo fẹ́ béèrè. Ok. Ṣé níjọ́ tó o ti dáyé kémi wá tẹ̀ wá sọ̀rọ̀ torí mi jù yín lọ ṣé o ti pápọ̀ ọmọ Ọ̀yọ́ jọ gọ́vnà rí? Kò ṣẹlẹ̀ rí bàbá. Kò ṣẹlẹ̀ rí. Ẹ máa sọ̀rọ̀ yín lọ. Ẹ jọ ẹ wá wo ibi tí mò ń lọ ẹ wo ibi tí mò ń lọ máa fún yín ní ọ̀nà méjì ní Ọ̀yọ́ ibi méjì lọ́yọ́ ẹ wo Dọ́bà ẹ lọ wo àwọn tó wá kàwé níbẹ̀ àwọn ará ìta wọ́n wá kàwé ní Dọ́bà o wọ́n wà nínú àwọn tó ń ṣe dáadáa ní òṣèlú yẹn o àwọn tó wá láti ìta sped tó ń pè ní sped Ọ̀yọ́ Ládìgbòlù secondary school yẹn wọ́n wá kàwé níbẹ̀ tó pé certificate wọn ń gbé wọlé ìjọba wọ́n fi gba contract jáde o ǹjẹ́ wọ́n rántí ibi tó ti ń bọ̀ tó ti lọ kàwé Emmanuel College High School ni mo lọ nìbàdàn mo ní group àwọn ọmọ Emmanuel College wọ́n máa ń ṣe meeting tí wọ́n ní school yìí kí la lè ṣe sí mo rántí ó dà pé 2002 òjò sí pàánù school yẹn lọ mo wà lára àwọn tó dáwó kan lọ kan pàánù school yẹn torí ibi tí mo ti kúrò ní. mélòó nínú jẹ́ tún béèrè question kan o òun fún sórí bóyá sọ̀rọ̀ òun fún mi lọ́rọ̀ bọ́ mi ìfẹ́ ká tí ì lọ sọ̀rọ̀ school yẹn. òun náà ni. máa gbọ́ tó bá wá pe ẹ̀yin ọmọ Ọ̀yọ́ wípé school yìí kan bàjẹ́ lọ́yọ̀ọ́ àbí ọmọ kan nídìí ìwé àbí ọmọ kan ò rí owó wáyẹ́ẹ̀kì san àbí ọmọ uniform ọmọ kan bàjẹ́ àwọn tá a pè lórí kí ló dé tó jẹ́ pé tán bá pè wọ́n wọn ò ní dáhùn. That is my point. máa gbọ́ ó yẹ kí bí bẹ́ẹ̀ ṣe tó ń lọ ní gbogbo ìlú nìyẹn ó ní èèyàn kan tó yẹ kán yàn tá a dẹ̀ mọ̀ yí pé tí àwọn ṣẹ́ni nǹkan tá a fi ń para wa tá a fi ń tọ́ra wa nínú kínní ni pé àwọn house of representative wọn tó represent wa ní Ọ̀yọ́ gbogbo requirement tẹ́ ẹ nídìí lọ́yọ̀ọ́ tẹ́ ẹ bá mọ̀ ẹ mọ̀ lénìí ẹni tí ò bá mọ̀ ọ́nú yín kó mọ̀ lénìí mo ní àwọn politician lọ́dọ̀ rẹpẹtẹ gidi gan tí kò ṣe kékeré ṣe ní gbogbo nǹkan tó ń béèrè fún gbogbo requirement tá a nídìí lọ́yọ̀ọ́ iṣẹ́ nǹkan kan gbàkan àwo kan àwọn olórí yín ti gbowó ẹ̀ wọn ọ̀tọ́ wọn ò ṣe ní. Let me tell you this, it's either you believe it or not. Wọ́n máa request lọ́wọ́ ìjọba ó ní allocation ní ìwé tí oníkálukú wọn máa sign tó bá ti sign yẹn the government is going to approve the money. When they approve the money instead of them to use that money nínú town ẹ máa rí ọmọ máa lọ ra mọ́tò 15 million fóbìnrin wọ́n á máa lọ ra lé 40 million fóbìnrin lẹ́kọ̀ọ́ wọn tún wá ní ẹ̀kọ́ ọmọ ọ̀dọ́gbọ́n ààrẹ káàbà ọpọlọ yóò ní dọ́bà ọpọlọ yóò ní dọ́bà mo ní ẹ má bínú ẹ̀gbọ́n mi ẹ jọ̀ọ́ ẹ má bínú ó ní nǹkan tí mo fẹ́ bring out are you getting my point mo sọ̀rọ̀ kan fún ààrẹ mo ní àwọn tó bá nílẹ̀ tó ṣe pé wọ́n wò pé báwo ni fẹ́ develop ẹ̀. àwọn ó mọ̀ nǹkan tó ṣẹlẹ̀ mo ti rí comment sáré sọ̀rọ̀ yẹn because ibi tá à ń lọ gọ́gọ́ àti kúrò ń bẹ̀. irọ́ àti bí ìlú ṣe lè dàgbà náà nìyẹn gbogbo bí tẹ́ ń wò ní Àjà tẹ́ ń wò ní Lẹ́kì gbogbo bẹ́ẹ̀ lèmi gbérí ms tí mo iṣẹ́ níbẹ̀ bí wọ́n
ṣe ń develop ẹ̀ nìyẹn wọ́n lọ fi owó tún bẹ́ẹ̀ ṣe kó jẹ́ plot kan ló ní nínú ẹ̀ nígbà tó bá rí èèyàn kan tó develop plot tiẹ̀ wọ́n náà ṣe tiẹ̀ or yóò develop rárá. I'm just bring this very simple example. Gbogbo alamọ yẹn tó bá jó ń wo show mi dáadáa wà á rí pé mò ń tẹnu mọ́ even lórí show tó jẹ́ show Ààrẹ Àdùmàrú mi ìmọ̀ọ́mọ̀ ṣe show ń bẹ̀ ni mo ṣe gbé wá sórí kinní tí mo fẹ́ kí kó jẹ́ pé ọmọ Ọ̀yọ́ nìkan ló máa dá sí nítorí káwọn kan tí ń ṣẹnu wọn bótobòtó ń ta mo dẹ̀ ti wọ fún wọn. ànìgé ẹjọ tó fẹ́ ran ilé tí kankan ẹ má gbàgbé kinní yìí bóyá ní weekend báyìí ká bọ́ sórí TikTok a máa lè pé bíi 9 a máa lè pé bíi kinní a máa sọ̀rọ̀ ẹ máa invite wọlé torí orí Facebook tẹ́ wò yìí Facebook tẹ́ wò yìí anytime thank God pé mo ti sáré lọ sórí group pé kọ́ yẹn máa wọ́n ti fẹ́ ha tó ti yé yín. ìwọ máa wọ ọ̀nà ní kọ̀kọ̀ ṣe ok brother ṣe rí ẹ jẹ́ ká gbé Ọlátúnjí ẹnìkan náà fẹ́ wọlé brother mi tó wà lókè ẹ jẹ́ kí n gbẹ̀yìn tani kó fẹ́ bọ́lẹ̀. iṣẹ́ kí mi bọ́lẹ̀ kò sí wàhálà. ìwọ bọ́lẹ̀ ìwà ara ti wà bọ́lẹ̀ ó yá jẹ́ kí n gbẹ́lu mi wọlé ìwọ bọ́lẹ̀. ẹ já mi bọ́ ẹ má rí. ok bàbá ọ̀ndàná mò ń gbọ́rọ̀ ẹ o. ẹ já mi bọ́ ẹ jẹ́ mi bọ́ èmi máa bọ́lẹ̀ kò sí wàhálà. mo ti jẹ́ ẹ má wọ̀rì jẹ́ kí n gbé ẹnìyẹn ó ti parí kó ẹsẹ̀ ó yẹ máa sọ̀rọ̀ lọ má wọ̀rì ẹ máa sọ̀rọ̀ lọ. Mohammed sórí nǹkan tèmi lérò lórí àwọn Ọ̀yọ́ Mèsì gangan torí bẹ́ẹ̀ la wà mo dẹ̀ ti rí mẹ́sẹ̀jì táwọn èèyàn sọ fún mi pé ká má kúrò lórí ibi tá a wà kí lẹ̀yin lérò pé a lè sọ àbí nǹkan tá a lè ṣe káwọn bàbá yìí máa fi dance to our tone. ó yá ẹ sọ̀rọ̀. irú nǹkan tẹ́ ń ṣe náà lẹ lè máa ṣe torí nísìn ayé ti di social media gbogbo nǹkan tẹ́ bá ti ṣe báyìí everybody ló ń gbọ́ gbogbo ayé ló dẹ̀ ń wò tẹ́nìkan bá fẹ́ hùwà tí ò dáa gan ọmọ ẹ̀ kódà bó wà ní ìhòòlẹ̀ ó máa rí ó máa gbọ́ á dẹ̀ lọ pé bàbá yìí pé ẹ má ṣe tí ó bo ọkọ̀ fámìlì wa jẹ́ torí ńjọ́ míì tẹ́ bá ṣe nǹkan tí ò dáa yìí tẹ́ bá fẹ́ padà joyè wọ́n padà lọ pìtàn yín tí ó sì àfẹ́ẹ̀tì tiwa lẹ́nu gbàtọ́yọ̀ náà báwa náà ṣe jọmọ kékeré orúkọ kan láàsì nínú orúkọ mi orúkọ tó láàsì yẹn tẹ́ bá dárúkọ ẹ̀ ẹ rí i pé gbogbo ọmọ Ọ̀yọ́ gidi lèmi orúkọ bàbá mi tó dẹ̀ popular nígboro Ọ̀yọ́ nìyẹn. so inú àwọn kan náà nísìn lẹ́nu bàbá yìí náà ṣe wà yìí nísìn ẹ gbọ́ tẹ́ ẹlòmíì tó yẹ pé tọ́mọ ẹ bá fẹ́ ṣe nǹkan lọ́yọ̀ọ́ wọn ni bàbá ò ní rẹ́kọ̀dù rẹ̀ gbogbo ó fẹ́ ṣe nǹkan kò ní lè dá orúkọ bàbá ẹ̀ ṣùgbọ́n nísìn tẹ́ bá ti pariwo ẹ̀ lórí social media ẹlòmíì gan ó jáwọ́ irú àti tẹ́ ń sọ yẹn nísìn bẹ́ẹ̀ ṣe ń sọ yẹn nísìn ọ̀pọ̀lọpọ̀ yẹn náà ló ti mọ̀ wọ́n. so nígbà tán wá ń jọba gan kí ni àǹfààní wọn tọ́yọ̀ benefited lára wọn kí ni kan tí ẹ mú wọ̀yọ̀ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe lẹ́nu yẹn wọ́n sọ̀rọ̀ mọ́lẹ̀ kan ojú máa ń ti èèyàn gan wípé torí èmi gbà mí tí mo bá bínú olókìkẹ́ tí mo máa fi ń kiri àmì mọ́ Ọ̀yọ́ bẹ̀tẹ̀ bá mẹ́lòmí gan dọ́yọ̀ á ní sọ́yọ̀ yín gan tẹ́ ń pariwo lélẹ̀ ó máa ń jẹ́ tìjú wọ́n á lọ ṣe pátì kan jò ní èmi àtàwọn ògbọ́n wa kan ó wá káwọn èèyàn lọ ẹni tí wọ́n mú lọ yẹn kò dọ́yọ̀ rí ọmọ Ìgbò ni o ó wá níbi ẹtí ẹ ṣe máa ń pariwo Ọ̀yọ́ ṣé bọ́yọ̀ ọ̀hún ṣe rí náà lélẹ̀. kò sọ̀dọ̀ tiẹ̀ nìkan ló ti rí bẹ́ẹ̀ o èmi náà àwọn èèyàn ti tẹ̀lé mi wá sá láti Amẹ́ríkà rí tọ́wọ́ yọ tán rí wọn ní sọ̀yọ́ yóò tiẹ̀ jù báyìí lọ. ṣe rí ọ̀rọ̀ àwọn olóṣèlú yẹn ẹ máa gbọ́ a máa mú tiwọn wá lọ́tọ̀ a máa mú ọ̀rọ̀ yẹn wá lọ́tọ̀ ọ̀rọ̀ àwọn Ọ̀yọ́ Mèsì ní tó ń jó wa lára báyìí ó lọ́rọ̀ pa níjọba ó ní mo ó yà sọ̀rọ̀ bọ́lá ni wọ́n sọ̀rọ̀. ìdọ̀tí yẹn ń yí wa gan ìdọ̀tí yẹn ń yí wa gan ibi tẹ́mi fẹ́ ká gbà wọlé lélẹ̀ bínú ẹ parí tó wà láàrin yín Ọ̀yọ́ kò ní bàjẹ́ kò ní sígbà kò ní sáwò. mo wo program kan Alhaji Taofik Akugbagold bàbá IDS bàbá Basọ̀run gbogbo àwọn àgbàlagbà yẹn náà wà ní inú ilé yẹn
tán dẹ́ sò sí wàhálà kankan láàrin àwọn olóyè mọ́. So àwa ń retí pé Ọlọ́run sí wọ́n ti parí rẹ̀ o pé ká retí èsì ayọ̀ létà làpàdà tó ń gbọ́ pé wọn àmọ́ parí ẹ̀ gómìnà lọ kóòtù wọn ò gbé gómìnà lọ kóòtù a tún gbọ́ pé tó bàbá bá sọ̀rọ̀ sọ pé tó òun wọ́n gbé gómìnà lọ fún yàn kó ṣe mí ń jàǹbá ni mi ìfẹ́ kó ṣe mí ń jàǹbá ni. So àwọn bàbá yìí òótọ́ ọ̀rọ̀ wọn mọ̀ ṣùgbọ́n wọn à lè sọ. sórí máa gbọ́ dúró nǹkan ẹyọkọ tèmi ò láìkì nìyẹn. sórí ó dijọ́ tí ó bá di pé a gbé ìbẹ̀rù kúrò kí Ọ̀yọ́ tó dáa. Wàláì. mo sọ ìtàn kan ní orí gúrùpù main platform Ọ̀yọ́ ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ gangan. mo sọ ìtàn kékeré kan bẹ̀ nípa arábìnrin yẹn. Ọlọ́run jẹ́ kí n rántí torí mo kàwé ìtàn yẹn ni. arábìnrin yẹn ó rẹwà, àwọn ọkùnrin mẹ́rin nínú oko kan ni wọ́n láìkí ẹ̀. wọ́n ní apẹja, wọ́n ní dókítọ̀, wọ́n ní ọdẹ, wọ́n dẹ̀ wá ní tánikẹ́rin o, wọ́n ní apẹja, wọ́n ní fisherman ẹni tó lè wẹ̀, ìyẹn lápẹja yẹn àbí, wọ́n ní dókítọ̀, wọ́n ní ẹnikẹ́ni màá rántí. ọmọbìnrin yìí ó wá sick, ó dà pé wọ́n ti ń flag kíní yìí o, wọ́n ti ń flag ẹ̀ lọ́ọ̀fẹ́ àti ẹ̀ ti sọ̀rọ̀ níbi tó da wọ́n máa lọ gbọ́ ilé yìí náà. ọmọbìnrin yẹn wá lọ sódò níjọ́ kan, ó lọ wẹ̀. gbogbo àwọn ọkùnrin mẹ́rẹ̀ẹ̀rin yìí náà dẹ̀ fẹ́ràn ọmọbìnrin yìí. ọ̀rọ̀ Nàìjíríà bí tó ti máa mọ̀ pé tó ti bọ́yọ̀ wíre o, àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà fẹ́ràn ọmọkùnrin yìí, àná fẹ́ràn ọmọbìnrin yìí. ọmọbìnrin yìí wá bọ́ sódò, wá ń fọṣọ, ó wá fọ aṣọ ẹ̀ débi pé ó wá kó pátá méjì. níbi tó wá ti kó pátá méjì tó ń fọ yẹn, ọ̀ní kan grab ọmọ yẹn lẹ́sẹ̀ ni. bí Ọ̀ní ṣe grab ọmọ yẹn lẹ́sẹ̀, Ọ̀ní yẹn wọ wọnú omi. òkè olórin ló sì kẹrin. olórin yẹn wá kọrin sókè. Ọ̀ní yẹn ti fọ ọmọ yẹn lọ́nú omi tó ti fẹ́ máa dòdòrú. olórin yẹn wá kọrin, Ọ̀ní yẹn wá ní sùúrù, wá dákẹ́. ọlọ́dẹ wá gbé ìbọn, ó kàn yín Ọ̀ní yẹn ní gbàm. Ọ̀ní yẹn wá kú, ó wá ju ọmọlẹ̀, ó wá kọ ẹni tó máa lọ sódò. fisherman kọ́ bẹ́ sínú odò ni. sotí ń gbọ́ mi. àgbọ́yé. ok, fisherman kọ́ bẹ́ sínú odò ni. bí fisherman ṣe bẹ́ sínú odò, òun ló lọ gbé ọmọ ẹ̀ jáde. ṣé wọn kó di mẹ́ta. bẹ́ẹ̀ni. ṣé gbogbo yín gbọ́ mi? ó di mẹ́ta. ọgbọ́n ni o. gbàtọ́ tí fisherman gbé jáde, torí ẹni tó yìnbọn kò lè wẹ̀, olórin náà ò lè wẹ̀, dókítà náà ò lè wẹ̀. àmọ́ gbàtọ́ gbé ọmọ yẹn jáde pẹ̀lú gbogbo máàkì tí Ọ̀ní yẹn ti rí tó ti ṣe sí ara ẹ̀, ó ti gé jẹ gan. ṣó dẹ̀ mọ̀ pé kí Ọ̀ní bá géèyàn jẹ báyìí, tó bá fi lè róòlù ẹ báyìí, ikú nìyẹn. kò gbọ́dọ̀ yí. tó bá jẹ́ apá ló mú, tó bá ti fi lè róòlù lẹ́ẹ̀mẹ́ta, ó máa já apá yẹn kúrò ní, tó fẹ́ gé ló ṣe róòlù ẹ. wọ́n wá gbé ọmọ yẹn jáde nínú odò. ẹni tó jẹ́ apẹja yẹn ló wá wẹ̀, ló gbé jáde. ó wá kú dókítọ̀, ìkẹni wọn ni dókítọ̀. wọ́n wá gbé lọ, dókítọ̀ wá tọ́jú ẹ̀. ó yá o brọ́dà mi Múrí, ká ní kó fẹ́ nínú àmẹ́rẹ̀ẹ̀rin. dáhùn. ọ̀rọ̀ náà ó ta kókó díẹ̀, ó gbẹnu tán. ẹni tó bá mọ̀ ló lè tún Ọ̀yọ́ ṣe. bẹ́ẹ̀ ni, ẹni tó bá mọ ìtàn yẹn ló lè tún Nàìjíríà ṣe. ó ti yé, ẹni tó bá mọ ìtàn yẹn ló lè tún Nàìjíríà ṣe. mo try láti invite àwọn èèyàn. ok, èèyàn kan ti wọlé torí kò wọlé tẹ́lẹ̀. so bóyá jẹ́ nìyẹn brọ́dà mi, Ọlọ́run ní jẹ́ ó bàjẹ́. màá jẹ́ kí ẹ bọ́lẹ̀ kẹ́lómi náà tún sọ̀rọ̀. ok sir. ó yá, mò ń gbọ́ yín. ìwọ ló wọlé padà. ok, jẹ́ kí n invite ẹlòmíràn kó kún ẹ̀ torí àwọn èèyàn. ṣéwù kan ti ń request níbí náà. ok, then àti Ganiu. ok, ó yá. ok, ó dà pé ẹ̀yin méjì ló lè gbé. ó yá,
Ṣòtìrí okay sì wọ́n wo question Ọlátúnjí ní singer yẹn ló yẹ kó fẹ́ ìyàwó yẹn. Ṣó gbọ́tọ̀ tí mo sọ ṣá? Mo gbọ́ tàn yẹn. Okay. Mo gbọ́ ìtàn obìnrin arẹwà tẹ́ ń sọ lọ yẹn. Okay. Obìnrin arẹwà yẹn jẹ́ sùtọ́ lẹ́ẹ̀kan sí obìnrin arẹwà yìí ó kó Ọ̀tẹ̀fọ̀n ló wà lọ́yọ̀ọ́lé. Ó dẹ̀ fine. Ọkùnrin 4 nínú oko yẹn ni wọ́n fẹ́ràn ọmọbìnrin láti fi ṣèyàwó. Wọ́n máa wá ń tẹ̀lé ọmọ gbogbo ibi tó máa ń lọ ẹ̀rù ń bà wọ́n àti bá sọ̀rọ̀ torí pé bó ṣe rẹwà sí. Ọmọ yìí wá kó aṣọ ó lọ fọ́ lódò. Ìgbà tó fọṣọ lódò ó wá kú pátá méjì. Brother mi wá gba yìí. Báwo? Ààrẹ àbágbàlagbà. Kò ní bàjẹ́. Ó wá kú pátá méjì tó ń bọ̀ lọ́wọ́. Ọ̀ní wá grab. Mo jẹ́ jù. Bí Ọ̀ní ṣe grab ọmọ yẹn ní etí odò Ọ̀ní kò fà wọ àárín ni ṣùgbọ́n pé kò sẹ́ni tó lè lọ sétí odò bọ̀bọ́ akọrin kan nínú amẹ́rẹ̀ẹ̀rin yẹn akọrin yẹn wá kọrin ó kọrin gbóhùn tó wá kọ yẹn Ọ̀ní yẹn wá ní sùúrù ó gbóhùn yẹn wá step down ọlọ́dẹ kan gbé ìbọn ni ó kàn kó bo Ọ̀ní nípa gáàm Ọ̀ní bá kú ó wá fi ọmọbìnrin yìí lẹ̀ ìgbà tó fi ọmọbìnrin yìí lẹ̀ ta ló máa wọnú odò bá pẹja ṣe bẹ́ sódò nìyẹn tó lọ gbé jáde ó pèèyàn kan Ọ̀ní dẹ̀ ti gé jẹ dáadáa ó ti fa gbogbo ara ẹ̀ jẹ́ débi pé tí wọ́n bá tètè tọ́jú ó lè kú dókítà gbé ọmọ yẹn òun lọ tọ́jú ẹ̀ ara ọmọ bá yá nínú amẹ́rẹ̀ẹ̀rin ta ló níyàwó. Ṣe rí pẹ̀lú làákàyè ọmọ èké tèmi bàbá àkọ́kọ́ ni pé tí akọrin ò bá kọrin Ọ̀ní ò lè farabalẹ̀ láti gbọ́ ohun tí ó fẹ́ sọ débi pé ọdẹ á yìnbọn fún un. So tí túmọ̀ sí pé gbogbo ẹni tó ṣàtọ́kùn tọmọ yẹn fi padà wáyé live kò já kọrin lọ. Lọ́dọ̀ ti tiẹ̀. Bẹ́ẹ̀ ni bàbá. Brọ́dà mi kí ni ẹ̀yin mú nínú ẹ̀? Mo ti dá béèrè yẹn ní lánàá. Sọ níbi sọ́ọ̀sì nǹkan gbọ́ kí gbogbo èèyàn gbọ́. Nǹkan tí mo sọ lánàá náà ni pé akọrin yẹn ni torí òun ló fún anybody ní opportunity tó ń fi rí opportunity nǹkan tó nílò tí ò bá forin dá dúró wọn lè rí lò so òun ló níyàwó akọrin. Ẹni sùúrù akọrin ni mo ti gbọ́ mi ágìwò ẹni sùúrù akọrin ni àbí. Ok nígbà tí Ọ̀ní wá fílẹ̀ tọmọ yóò lè wẹ̀ jáde nínú odò. Ok fisherman tó wá wẹ̀ lọ gbé tó rọmọ yóò lè wẹ̀ tí ò bá dẹ̀ rẹ́ni gbé ó máa kú ṣe àpò ní méjì ẹ máa gbọ́ ẹ mọ̀ pé ní méjì tí ọmọ yẹn ò tí fisherman yẹn ò bá wẹ̀ lọ àmì alákọ̀ọ́kọ́ tí ọdẹ ò bá pa tí ọdẹ ò bá yìnbọn Ọ̀ní yẹn máa tọ́ni bá dákẹ́ at the end of the day ó máa fà lọ o. Bẹ́ẹ̀ni. Bẹ́ẹ̀ tí ọdẹ ò bá wá pa yẹn ó máa pa ọmọ yẹn ẹsìn yẹn bẹ́ẹ̀ ok ọdẹ wá pa Ọ̀ní ó wá kú ta ni ó kú ẹni tó máa wẹ̀ lódò àwọn yòókù ò dẹ̀ lè wẹ̀ fisherman ló bọ́ sódò torí tí wọn ò bá wẹ̀ ọmọ yẹn máa sink ó dẹ̀ máa kú. Fisherman bọ́ sódò ó gbé jáde tó ti yé yín ó di mẹ́ta ìgbà tó jáde Ọ̀ní ti já gbogbo ara ẹ̀ jẹ́ débi kó ti ń bleed dókítà gbé ó lọ tọ́jú ẹ̀ tí dókítà ò bá gbé kó tọ́jú ẹ̀ ó máa tún kú tọ́jú ẹ̀. táwa lọkọ. Akọrin lọkọ sà ọ̀rọ̀ gbẹnu tán ẹni tó bá mú ìnìkíní yẹn fún ìlú Ọ̀yọ́ ṣe. ṣe ráwọn mẹ́ta tó kù sà ṣe ráwọn mẹ́ta tó kù yẹn olùrànlọ́wọ́ àṣeyọrí ni wọ́n jẹ́. Kí wàá lakọrin jẹ́? Akọrin gangan ni the main man. Torí pé sórí àwọn mẹ́rẹ̀ẹ̀rin náà nípa ìdí tí mo fi ní pé ẹni tó bá lè ṣe nǹkan mẹ́rẹ̀ẹ̀rin yẹn òun ló lè túlù Nàìjíríà ṣe most especially ìlú Ọ̀yọ́ ti wà. Ìyẹn ló ṣe jẹ́ pé kò ṣe dá ṣe fẹ́ nìkan. God bless. Now you are talking. Nínú gbogbo ẹni tó ti ń sọ̀rọ̀ èsì yẹn gangan ló ṣe sọ yìí pé iṣẹ́ yẹn ò ṣe dá ṣe fẹ́ nìkan. Ẹnìkan àjùmọ̀ṣe ni. Nítorí pé àwọn mẹ́rẹ̀ẹ̀rin yẹn ló ṣe nǹkan gbogbo wọn kò sí ẹni tí iṣẹ́ tó lẹ́bù akọni stop Ọ̀ní kó má kú ọdẹ yìnbọn ó fi pa Ọ̀ní kó má gbé lọ fisherman bẹ́ sínú odò ó lọ gbọ́ ọmọ jáde. Bẹ́ẹ̀ni. Ọmọ jáde ẹ̀jẹ̀ bò ó
dókítà mú dókítà wo sàn lórí kó gbẹnu tán. bẹ́ẹ̀ ni gbogbo wa lájọ àwọn mẹ́rẹ̀ẹ̀rin lọ́jọ́ làṣeyọrí yẹn. ìtàn yẹn fi yé wa wípé ẹnìkan ò lè tún ìlú Ọ̀yọ́ ṣe o. àtọ́ba àti joyè àtàràlú wa tí lábíṣẹ́ ṣe. àwọn ẹ̀gbọ́n wa tó fẹ́ sọra wọn dà fọbajẹ́ òjijì tí wọn bá ṣọ́ra Ọlọ́run má jẹ́ kán tẹ́ o sórí jẹ́ ìsọ̀n kọ́kọ́ fún ẹ. ẹ̀yin náà mọ̀ pé Ọ̀yọ́ le gan ẹ mọ̀ pé Ọ̀yọ́ le àwọn bàbá wa máa ń pa òwe kan wọ́n ní agbọ́yọ̀ ṣògo akọni ọmọ ni o. akínkanjú ọmọ ni. akọni ọmọ ni o. sórí Ọ̀yọ́ lè dẹ̀ kán máa wò yín ẹ lè máa pariwo káàkiri kẹ́ máa gbọ́ gbogbo ohun tí ìlú ń sọ ẹ lè gbọ́ ń tààrà Ọ̀yọ́ ń wí o. Ọlọ́run gbọ́ bàbá Aláàfin bàbá Aláàfin kó tó kú ga bàbá máa sọ̀rọ̀ yẹn. ẹ lè gbọ́ ń tààrà Ọ̀yọ́ ń wí o. Ọ̀yọ́ sórí báwọn bàbá yẹn. bàbá náà ẹ lè gbọ́ tọ́yọ̀ ń sọ. sórí báwọn bàbá yẹn ṣe nígbà tiwọn ayé ò rí bẹ́ẹ̀ mọ́ o. gbogbo àwọn ọmọ wa tó wà ń bíbá iná ti gbẹnu tán ayé ò rí bẹ́ẹ̀ mọ́ o. bẹ́ẹ̀ ni. ìyàtọ̀ sí ti tẹ́lẹ̀ ayé ò gba gbogbo nǹkan bẹ́ẹ̀ lálejò mọ́ o. nǹkan tí kò yí ọ̀pọ̀lọpọ̀ nù wa ni pé ọ̀nà tí kinní fi ń rí báyìí ó dìgbà ìwọ náà wò ó sìn ẹ wo àbúrò wa ọmọ ajísafẹ́ yìí ọmọ tẹ̀lé mi máa pè é ọmọ ló jẹ́ sí mi ẹ wo bọ́ yẹn ẹ̀yin náà ẹ wo bọ́ yẹn brọ́dà mi ẹ wò ó. wàláì. kò ṣe olóṣèlú o. kì í ṣe olóṣèlú. bẹ́ẹ̀ni. ó yá. kò ṣe olóṣèlú. ó yá. ẹ wá bàbá ẹ má bínú. ẹ wá wo àwọn tí wọ́n ti ń ṣèjọba lé wa lórí láti ẹ̀yìn wa. àjàṣe náà rí ṣùgbọ́n. tẹ́ẹ̀dẹ̀ achieve tẹ́ẹ̀rí nǹkan gbèsè ẹ wá mọ òdìfọ́nì tí o ibi tán wá worst sí gbogbo wọn worst sí wọn wá ní kọ́ iléeṣẹ́ kankan àmúyangàn sínú ìlú wọ́n wá kọ́ ilé tó yẹ pé kò ṣeé fojú rí wọ́n kọ̀ sọ́yọ̀ wọ́n wà lọ kọ́lé sí Ìbàdàn àbí ká lọ mọ gbá Àbújá àbí ká sá lọ mọ gbélú òǹlù kẹ mọ́ bàá mọ́ wá disturb wọn. wá rí nǹkan tó ṣẹlẹ̀ ní pé ẹ̀yin gangan ni máa bá sọ̀rọ̀ mo dẹ̀ máa jáde fún kinní ẹ̀ lẹ́ẹ̀kan sí i wọ̀tí yẹn ọ̀rọ̀ ọjọ́ mi ni bọ̀dẹ̀ jẹ́ ń brief ẹ̀. ọjọ́ mi. àwọn ọ̀wàláì ọ̀rọ̀ ọjọ́ mi ni o wọ́n ló dé tàbí tó tó jí ẹ̀ sí. àbúrò ẹni tó lò lágbá ẹni. bọ́dà mi inú mi dùn bí mo ṣe jẹ́ pé ẹ̀yin ọmọ ẹgbẹ́ náà lẹ wà níbi tí mò ń bá ṣètò sórí nǹkan kan tó ṣẹlẹ̀ ni pé ó dìgbà tí àwọn olóṣèlú tó ń lówó lọ́wọ́ tó bá wá bá yín pé àwọn fẹ́ ṣe nǹkan kò sígbà tó hàn ní dọ́dọ̀ àwọn ẹgbẹ́ ọmọ Ọ̀yọ́ bí tó ń bá bọ̀ yìí. máa débẹ̀ nígbà tá a bá ti. ó dìgbà tí àwọn èèyàn wa tó bá bẹ̀rẹ̀ sí ní lé wọn léré tó bá wá campaign. exactly. níjọ́ kínní àná ìwọ tó o bá ní olóṣèlú ni ẹ tó o bá jẹ́ ọmọ Ọ̀yọ́ tó o bá pààyàn ní Ọ̀yọ́ kò yá sá lọ ni o. ẹ̀rọ ìjà kan tó ṣẹlẹ̀ tó pa bọ̀bọ̀ yẹn ìyá àti ọmọ ẹ̀ ìyá àti àwọn ọmọ ẹ̀ rán sá kò lè kẹ́lẹ́ mọ̀ pé gbogbo ẹ̀ ni mò ń gbọ́. èmi ni mo ra walking talking tí mo rà fún àwọn tùlà kan pé tí àwọn Wálé Fàdákà àwọn Ògún Ràṣídì tí mo ní kán fi ṣe ọdẹ ìlú nígbà tí àwọn ọmọ ọba àgọ́ Ìṣẹ̀kẹ̀ àtọjà tó ń bára wọn jà níjọ́ òun ẹ ti gbọ́ ìjà yẹn mọ́ ṣèbí ìlú òyìnbó làwọn àgbà máa gbọ́ ní sùúrù èmi mi ní dárúkọ èmi pé àwọn tó jẹ́ olórí tó wà níjọba wọ́n ní àwọn ọmọ báwọn ṣe lè dá sọ̀rọ̀ yẹn èmi tèmi wà lu òyìnbó lèmi wá dá sí ni mo wá pé àwọn tó ti jẹ́ pé alágbára lọ́yọ̀ọ́ rí tó yẹ pé nígbà táwa náà kéré àwọn ò ṣe tọ́ọ̀gì bọ́ àfẹ́ ìrẹ́jẹ. bẹ́ẹ̀ni ọmọ yóò gbà rẹ jẹ. Ògún Ràṣídì lè testify sí Ògún Ràṣídì mọ̀ mí dáadáa Lagos boy náà máa ń pè mí nígbà yẹn kò sẹ́ni tó mọ̀ mí lórúkọ mi Lagos boy náà máa ń pè mí torí kó làwa gbé ọdọọdún la máa ń wálé la máa ń lọ kó tó di pé ní ìtẹ̀ wàá mọ̀ pé máa padà wá parí school lọ́yọ̀ọ́ tí mo wá rí take ní Ọ̀pàpà grammar school game private ni mí mò ń sáré mo dẹ̀ gbá bọ́ọ̀lù fún school yẹn ní Ọ̀pàpà ó ti yé so mo máa ń wọ àwọn èèyàn tó bá rí mi mo máa ń sọ pé èmi ò ń ṣe pé ọmọ Ọ̀yọ́ tó wà lókè òkun kò sí nǹkan tí mi mọ̀ nílùú bàbá mi torí ó di ọdún tó bá di pé wọ́n ń déwájú yín
tó bá ní nǹkan báyìí làwọn fẹ́ ṣe tó bá promise ṣẹ́rí ó bẹ́tà kéèyàn gba owó ńlá lọ́wọ́ àwọn olóṣèlú yẹn torí tó bá ti débẹ̀ wọ́n ní rántí yín mọ́. wọ́n ní rántí did nothing. màá wá repeat ọ̀rọ̀ kan arosad ẹ mọ̀ pé mo sọ lánàá alágọ̀ Ọ̀yọ́ East pẹ̀lú gbogbo bóyá ìṣẹ̀lẹ̀ ń ṣe mo gbọ́ pọ́n ní wọ́n ti bẹ́ẹ̀ ṣe ẹ̀ ṣò ti rí pé wọ́n ti wà lọ́yọ̀ ò gbọ́ lára àwọn àti wọ́n máa bẹ́ẹ̀ ṣe ẹ̀ nọ́mbà ti jó túmọ̀ ẹ̀ràn. ẹ máa gbọ́rọ̀ wọ́n ti bẹ́ẹ̀ ṣe ẹ̀ fún next one now arosad èmi no arosad ni kò ṣe sáàbù arosad àbí tìbá arosad ni arosad ni sẹ́wọ́n ti correct mi arosad ni arosad lèmi máa ń pè wọ́n á ní arosad ni ok sórí arosad àìdí arósáyé bẹ́ẹ̀ ni ó yé mi ò bá jẹ́ o is a very good guy mo love ẹ̀ òun náà ṣe wọ́n tó lè ṣe àmọ́ nǹkan tí mo fẹ́ fi sọ lórí ọ̀rọ̀ olóṣèlú ni pé nígbà tí mo ṣe ń tẹnu mọ́ kí Ṣèyí Mákindé lè mọ̀ yí pé kì í ṣe pé mo dájòjì o ìgbà tí Ṣèyí Mákindé kọ́kọ́ fẹ́ jẹ gọ́vnọ̀ wọn ò tí ì mú olóyè Ìgbòho nígbà yẹn ṣe é pé Ìgbòho pàdí mi ni kí ni mo fẹ́ fàyọ arosad àti Kọ́lá Olótù wọ́n jọ pè wá pé ká dá sí ọ̀rọ̀ yẹn mo ṣe live program bí ṣe ń ṣe yìí tí máa jókòó ní every Monday ni mo ṣe fún Ṣèyí Mákindé màá ṣe tó 6 sí 8 táìdì tá a ní nǹkan tó promise mi kò múṣẹ kódà lẹ́nu gọ́vnà gan mi ì gbọ́ thank you ẹni tó bá lè ṣe tó bá jẹ́ internet kìíní gangan òun lọ̀gá. bẹ́ẹ̀ni. ó yẹ kó sanwó fèmí àṣẹ kí ló máa ń pè náà kí ló máa ń pè àwọn tó máa ń ṣe internet kìíní fún wọn yẹn ó yẹ kó fún èmi lówó. àwọn bloggers. ẹgbẹ́ tó mo wà ń lo òyìnbó tó bá fún mi lówó mo láwọn ẹbí tí máa fún lówó. bẹ́ẹ̀ni. bọ̀ nítorí pé ìlú ọ̀rọ̀ ṣe torí wọn appreciate anything. Yes. That is what they call politician. You understand what I'm saying? Yes. You're not paying olóṣèlú. Hey brother mi, Edison, olóṣèlú. Olóṣèlú. Nǹkan tí wọ́n pè ní olóṣèlú gangan lẹ rí yẹn. Tó ti yẹ. So ẹ lè blame wọn, ó ti wà nínú blood wọn. Èmi ọ̀rọ̀ tí mo sọ tí Saidi Arosaye bá rí a mọ̀ pé ẹni tó sọ̀rọ̀ confam ló sọ kó ṣe mí náà ṣebí mo rí lẹ́kọ̀ọ́ lọ́dún yìí nígbà tó ti àjìdé èmi wá gbé ìyàwó mi ó ń bọ̀ lamẹ́ríkà èmi ti tìyàwó mi èmi ti dé síwájú ìyàwó mi àwa ṣe lé ọdún lẹ́kọ̀ọ́ mo dẹ̀ máa wá sọ̀yọ́ mo wá gbé ìyàwó mi mo rí ìgbà tó dé náà ok tí bá jẹ́ tó bá yẹ pé ṣé mo fẹ́ máa wọ́ra mi ńlẹ̀ kí n máa bá Saidi jà pé Saidi ó promise mi kíní kan tí bá fẹ́ ṣe mo lè ṣe mi ìfẹ́ mo pé ìka tó mo mọ nǹkan tí mo lè bá fa àmọ́ kí wàá máa ṣìyẹn nínú stadium àmì nínú airport wọ́n á máa rìkọ́dù wọn á lè ra àwọn ọmọ Ọ̀yọ́ tí wọ́n rẹ̀ wọ́n drag lára ẹ̀fà. bẹ́ẹ̀ ni so brother mi gbogbo àwọn tó bá ń join ni wa tẹ́ ẹ bá rọ́mọ Ọ̀yọ́ ẹ jẹ́ ká pọ̀ lórí WhatsApp group yẹn ló máa jẹ́ kí gbogbo èèyàn mọ nǹkan tó ń ṣẹlẹ̀. irú àtìbàdé tá à ń ṣe lọ́dọọdún gbogbo ìyá àríyìn bẹ́ẹ̀ Ọ̀yọ́ dẹ̀ láti ń ṣe o. ẹ má wọrí. mọ̀ pé nǹkan tí kinní yẹn nǹkan tó jẹ́ kó rí bó ṣe rí yẹn ni pé mọ̀ pé bìgínì kinní yẹn ó láwọn kankan tó ṣẹlẹ̀ ó ní ò jẹ́ kí mi get involved mọ́ bẹ́ẹ̀ gbà yẹn. sọ fún mi torí mi mo lídìí ẹ o. ṣé mọ̀ pé ó ní meeting kan tó ń pè lẹ́kọ̀ọ́ gbà yẹn ní side Maryland mo lọ síbẹ̀ so ìjọ yẹn ó ṣáà láwọn àwọn kankan tó ṣẹlẹ̀ tó ọkọ̀ ń gbà yẹn so wá jẹ́ ká ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn kan sá sẹ́yìn nígbà tó ti rí pé. brother mi ní sùúrù ṣàkátà padà là á sítọ́ o tó bá máa domi tó bá máa dẹ̀jẹ̀ kó dẹ̀jẹ̀ kí ló ṣẹlẹ̀ torí èmi ni president ẹgbẹ́ yẹn ó ti lọ. bàmí ẹ mọ nǹkan tó ṣẹlẹ̀ sẹ́rí àwọn èèyàn máa ń parọ́ lẹ́yìn ni wọ́n máa ń ba nǹkan jẹ́. sẹ́rí àwọn ọ̀rọ̀ yẹn ẹ jẹ́ ká ṣe ní a lè sọ bí iná bá tàn
àfi tí fìtìlà bá kú. jẹ́ kí n wo ẹnìkan ti tún send request ó dẹ̀ adẹ̀ ń gbé o kò gbéyàn mọ́ mi mọ́ wáyé o Bádégẹṣin Adédoyin brọ́dà mi ọlọ́run níjó bàjẹ́ jẹ́ kí n tó báyìí ná so mo kí o gboyin ìwọ náà bọ́lẹ̀ kí round up kínní ọlọ́run níjó bàjẹ́ gbogbo ẹ̀yọ́ máa ti bà mo kí yín ẹ ṣe oníyẹn ṣe gan ọlọ́bẹ̀ ẹ̀yin náà ṣe gbogbo ẹ̀yin tẹ́ dúró tẹ́ jọ bẹ̀ ẹ kú iṣẹ́ ọlọ́run ọba ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ọ̀yọ́ ni mí ọ̀yọ́ nìran mi ọmọọba mi Gbádégẹṣin mo rí ẹ̀pọ̀ òṣè wọlé ni ọba alágo mo rí ẹ̀pọ̀ òṣè wọlé ni ọjà ajíbóyè arógundádé òkè ìwọ ni kò ní bàjẹ́ brọ́dà mi ọlọ́run ní jẹ́ kó bàjẹ́ ètò ni o akínsẹ̀mú bẹ́ẹ̀ ni treasurer ẹgbẹ́ ọmọ ọ̀yọ́ aláàfin fún wọn kínní àti gba ọ́fíìsì fún ọ̀yọ́ aláàfin ẹgbẹ́ ọmọ ọ̀yọ́ aláàfin ti gba ọ́fíìsì àwọn kan béèrè question kan lọ́wọ́ mi ẹgbẹ́ ọmọ ọ̀yọ́ aláàfin ni the main ẹgbẹ́ ọmọ ọ̀yọ́ aláàfin náà ló bí ọ̀yọ́ aláàfin àtìbàdé group òun ló bí ọ̀yọ́ aláàfin àtìbàdé lórí Facebook bẹ́ẹ̀ ni a tún wá kòdí pọ̀ mọ́ àwọn àbúrò wa àwọn ọmọ wa lẹ́kọ̀ọ́ ọ̀yọ́ solidarity group wọ́n join in conjunction pẹ̀lú wa ọlọ́run ní bàjẹ́ àwọn ọ̀yọ́ executive kinní kan ní èkó àwọn náà ti ń join ní wa ṣe ní kinní yìí kì í ṣe nǹkan téèyàn kan ń dá ṣe o nǹkan tí gbogbo wa gbọ́dọ̀ ṣe ni o ọba ìṣẹ̀ṣe olúwa ló gbọ́n ọlọ́run ní jẹ́ ó bàjẹ́ èmi náà ni o àbúrò yín ẹ̀gbọ́n yín ọmọ bàbá yín ọmọ ọ̀yọ́ aláàfin òjò pàṣẹ kẹrẹmàdé ọmọ àtìbà ọmọ àjòwú yọkọ lẹ́nu ìdóbògùn àfìbọn ṣọpá ìdóbògùn ni mí akínlàjà èpò tí pọmọ ìyá ẹ̀ tó torí ọmọ lọ́mọ èpò tí ò lọ́kọ kọ̀ tí ò lọ́kọ fẹ́ tó mú kínkínní tẹ gbàyà lọ́wọ́ aláya ọmọ ládé ni mí aláàfin òkúkú ládé adé aládìkúnlagbà fáláàfin èmi lọ́mọ ọ̀dọ́kọ lábàtà bomi jùdí ọmọ ògbójúléwìn ọgbọ́n ọkọ ọmọ mọ̀ìmọ̀ì lọ́sàn-án mọ̀ìmọ̀ì lóru a máa yà yín lẹ́nu pé ọmọkùnrin ń gbèlú òyìnbó wà láìtàláì ọmọ oko lèmi o ó gbó kira ire owó ire ọmọ àìkú baálẹ̀ ọ̀rọ̀ lọ́dẹ̀dẹ̀ ẹnì kankan ire o.